You're the mighty man in battle. I call you Jesus, the master of all. Can everybody sing it here? Come on, say, oh Jesus, you're the lily of the valley. Yes, you are. Sweet Jesus, you're the bright and morning star. Say Jesus, oh Jesus, you're the mighty man in battle. I call you Jesus, I call you Jesus, the master of the world. Say, oh Jesus, oh Jesus, you're the lily of the valley. Sweet Jesus, sweet Jesus, you're the bright and morning star. Say, oh Jesus, say my labota, mighty man in battle. I call you Jesus, I call you Jesus, of the world. Say hallelujah, 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 awesome wonder. Let us praise him. And mighty Let us ruler, Jesus Christ is the only one. the King of all. We don't have any other things that we can worship than we bow Jesus Christ. before your throne. We bow before you, O Lord. Awesome we worship your name, we glorify wonder, your name. and mighty ruler, the King of For mercy over our all. life. We thank you, we glorify We your bow name. before Ẹ your jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára. Pé Ọlọ́run tó mú ojú wa rí òní láyé àtàláfíà, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yìn ín lógo, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́. When you bow before God, you don't bow before any man. We bow and worship Yahweh. Everybody just lift your voice and just say we bow down and worship Yahweh. Everybody, we bow down. We bow down and worship. Almighty Yahweh, Yahweh, we bow down, here we worship, Almighty
jẹ́ ká gbé omi every on the 15th tá a fẹ́ máa gba àdúrà yìí ẹ rí pé omi wà níwájú yín ẹ rí pé omi wà níwájú yín every 15th of the month tí a fẹ́ gba àwọn àkànṣe àdúrà yìí ẹ rí pé ẹ gbé omi síwájú yóò dára fún wa bí a ṣe ń wọlé sórí afẹ́fẹ́ bí a ṣe ń darapọ̀ ní òní ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore rẹ̀ nínú ayé wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ agbóhùn fún ìwà láàyè nínú ayé wa nínú ayé àwọn ọmọ wa ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ agbóhùn rẹ̀ kí Olúwa ṣe ẹ̀mí mọ́ ṣe ó tún kà mí yẹ máwọn tí ó yìn ọ́ lógo lónìí Olúwa gbé ọ̀gá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ pé ẹ̀mí mímọ́ ò ṣe ayérayé ò ṣe Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ ọba tó pọ̀ nípa àti agbára agbé ọ̀gá ayọ̀ ológo bàbá gba ọpẹ́ wa ẹ̀mí mímọ́ gba iye wa ọba àwọn ọba gba ọpẹ́ wa agbé orúkọ rẹ ga àfòyè fún orúkọ rẹ àfògbé fún orúkọ rẹ o ṣé o bàbá lórí ẹbí kọ̀ọ̀kan lórí ìdílé kọ̀ọ̀kan lórí ọmọ kọ̀ọ̀kan Olúwa ò ṣé o Olúwa ò ṣé o Olúwa ò ṣé o ẹja bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ bí ẹ ṣe ń wọlé sórí afẹ́fẹ́ ẹjọ́ ọmọ bá mi ṣí ẹ̀ program yóò dára fún wa ẹ bá mi ṣí ẹ̀ sórí àwọn gúrúùpù tẹ́yìn náà wà yóò dára fún yín bí ẹ ṣe ń ṣe bẹ́ẹ̀ yóò dára fún yín yóò dára fún wa ní orúkọ Jésù èyí tó kù pé ọdún yìí parí a ò ní rí dààmú wàhálà kò ní jẹ́ tiwa àdúrà ìtúsílẹ̀ fún gbogbo ìdílé àdúrà ààbò àti ìtúsílẹ̀ fún gbogbo ìdílé àdúrà ààbò àti ìtúsílẹ̀ ẹjẹ́ á bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa ní ìtókù kọ́dún ìparí Olúwa dáàbò rẹ bò mí a ti wá síwájú rẹ̀ lónìí láti wá bá Ọlọ́run sọ̀rọ̀ ẹ jẹ́ ká ṣí ọkàn wa padà síwájú Ọlọ́run pé Olúwa I need your favour over my family I need your protection over my family I want you to cover me with your powerful hand I want you to cover my family. In the name of Jesus Christ ẹ jẹ́ ká bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa mo fẹ́ ààbò rẹ̀ ọwọ́ agbára mímọ́ rẹ̀ Olúwa dáàbò èmi àti ìdílé mi ní ìtókù kọ́dún ìparí ẹ jọ̀ọ́ ẹ má jà á ṣeré o ẹ já gbàdúrà ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa mo fẹ́ kí ayé mi gba ìtúsílẹ̀ kí ìtókù kọ́dún yìí tó parí Olúwa oníkábà ọ̀pàdé ní òní Ọlọ́run ayérayé Ọlọ́run àánú a ti wà níwájú rẹ̀ Olúwa darapọ̀ mọ́ wa ẹ bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé ẹ̀mí mọ́ ó yá darapọ̀ mọ́ wa ayérayé darapọ̀ mọ́ wa ọba àwọn ọba darapọ̀ mọ́ wa ní gbogbo ibi kíbi tí ẹ wà tí ẹ ti bá Ọlọ́run sọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa mo fẹ́ ààbò rẹ lónìí agbádá ààbò rẹ dáàbò èmi àti ìdílé mi dáàbò èmi àtàwọn ọmọ mi ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀ lórúkọ Jésù bí ẹ ṣe wọlé sórí afẹ́fẹ́ yóò dára fún yín mo ń kí gbogbo wa pé akáàárọ̀ ní Australia ẹ kú òru ní Nàìjíríà níbi gbogbo tí ẹ ti gbọ́ mi yóò dára fún wa ní orúkọ Jésù ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n rí ojú rere rẹ Olúwa dáríjì mí Olúwa dáríjì mí Olúwa dáríjì mí any kind of sin that will not allow me to receive favour in the name of Jesus Christ God forgive me any kind of sin you can't identify it but any kind of sin that will not allow us to see the favour of God forgive us in the name of Jesus Christ ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀ níbikíbi tí ẹ ti ń gbàdúrà ẹ já sọ fún Ọlọ́run pé Olúwa mo bẹ̀bẹ̀ fún ààbò rẹ lórí ìdílé mi mo bẹ̀bẹ̀ fún àṣeyọrí lórí ayé mi Olúwa jẹ́ kí n bẹ̀rẹ̀ sí rí àṣeyọrí ní ìtókù kọ́dún ìparí ní last week nígbà tá à ń ṣe program Ọlọ́run sọ pé ìdílé kan gba lẹ́tà ayọ̀ òun surprise mi torí tí Ọlọ́run sọ òun lè máa gbọ́ lẹ́nu mi nígbà tẹ́ni send voice message mi lóru àná pé ẹ sọ lórí program tó kọjá pé ìdílé kan wọ́n fún wọn ní lẹ́tà ní ọ̀sẹ̀ àwọn dádì àwọn gba contract ẹ̀rín kan pa mí ẹja sọ fọ́lọ́run pé Olúwa ẹ̀yin mọ̀ ṣàánú fún mi jẹ́ kí n gba ìtúsílẹ̀ gbogbo agbára òkùnkùn tó ń dí ayé mi lọ́wọ́ tí ò fẹ́ kí n ráàánú gbà Olúwa bàbá fọwọ́ agbára rẹ já gbogbo ìdè náà tú ayé mi sílẹ̀ ra ayé mi padà kúrò lọ́wọ́ gbogbo ìdè náà ẹja bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ ní orúkọ Jésù Kristi bí ẹ ṣe wọlé sórí afẹ́fẹ́ yóò dára fún wa a ní àkókò púpọ̀ torí a fẹ́ gba àwọn àdúrà yìí bí Ọlọ́run ṣe sọ pé ká gbà á lónìí ẹ gbé omi yín síwájú gbogbo èyí tí ẹ bá ní omi mo sọ tá a bá ní time báyìí ní program ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ọkàn sí ẹ gbé omi yín síta kẹ́sì sí bíbélì yín sí Psalm 24 Psalm 24
ṣé gbogbo àti gbé omi wa síta, ẹ ṣí omi yín sílẹ̀. Psalm 24. Ara àwọn nǹkan tó máa ń dí èsì àdúrà lọ́wọ́ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òun lẹ́ rí yẹn. Ẹlòmíì ò ní join gbọ̀rọ̀, ẹlòmíì ànígbà báyìí lóhun ó join. Tí a ti ṣe síwájú wọn ò mọ̀, wọ́n ní àwọn gbàdúrà àwọn ò rọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká gbé omi wa síta. Orí òkè àánú ìtúsílẹ̀ ò ṣe ibi tí èèyàn ó ti máa sọ fún Ọlọ́run pé àkókò báyìí ni mo fẹ́ ṣe nǹkan, àdúró de ẹnìkan kan. Ṣé gbogbo a ti gbé omi wa síta wa tá a wà lábẹ́ ohùn yìí? Yóò dára fún wa lórúkọ Jésù. Ní ìtókù kọ́dún yìí parí, èmi ò ní ẹ̀rí ńlá lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ ohùn yìí, ní ìtókù kọ́dún yìí parí, ẹ ó ní ẹ̀rí ńlá ní orúkọ Jésù Kristi. Ayérayé Ọlọ́run àánú, ọba tó pọ̀ nípa àti agbára, ọba àwọn ọba, àyìn ológo agbé orúkọ rẹ̀ ga, àfògo fún orúkọ rẹ̀, àfìyè fún orúkọ rẹ̀, nítorí ìwọ nìkan ni lánàá, ìwọ nìkan ni lónìí, ìwọ nìkan ni títí láéláé. Ìwọ lọ́lọ́run àánú, ìwọ ló ń ṣàánú fún àwa ènìyàn. Àwọn ìdílé tó wà níwájú rẹ̀ yìí, Olúwa, a bẹ̀bẹ̀ fún àánú lónìí, Olúwa jẹ́ kán rà àánú gbà. Gbogbo ìwé ẹ̀bẹ̀ wọn lónìí, Olúwa tẹ́wọ́ gbà á. Gbogbo ẹ̀mí òkùnkùn láyìíká àti agbègbè wọn, Olúwa fi sínú ìdè. Ọba àwọn ọba, omi ọwọ́ wọn yìí, Olúwa lò ó fún agbára ẹ̀mí mímọ́, lò ó fún ìyanu, lò ó fún àánú, lò ó fún àṣeyọrí. Tú ìdílé wọn sílẹ̀ nínú ogun, nínú gbogbo ègún. Bó ṣe ní ká wá síwájú ẹ ní òní, àti wà níwájú ẹ Olúwa, bàbá máa bá wa lọ. Darapọ̀ mọ́ wa, gbẹnu wa ṣàṣẹ, gbẹnu wa sọ̀rọ̀. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ ara àánú gbà, Olúwa dáríjì wá. Ẹ̀mí ìrònú pìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀, ẹ̀mí máa gbé wọ̀ wá. A ó máa yìn ọ́ lógo, a ó sì máa gbé ọ ga ní orúkọ Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Psalm 24. Psalm 24. Kẹrìnlélógún. Tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀, nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì gbé kalẹ̀ lórí àwọn ìṣàn omi. Ta ni yóò gun orí òkè Olúwa lọ? Tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀? Ẹni tí ó lé ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn. Òní yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀, tí ń ṣe àfẹ́rí rẹ̀. Ọlọ́run Jákọ́bù, ẹ gbé orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà, kí a gbé yín sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọ inú ilé wa. Ta ni ọba ògo yìí? Olúwa tí ó le, tí ó sì lágbára, Olúwa tí ó lágbára ní ogun. Ẹ gbé orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà, àní kí a gbé wọn sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọ inú ilé wa. Ta ni ọba ògo yìí? Olúwa àwọn ọmọ ogun, òun náà ni ọba ògo. A ó tún ka lẹ́ẹ̀kan sí i. Orin Dáfídì orí kẹrìnlélógún. Psalm 24. Tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀, nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, a sì gbé kalẹ̀ lórí àwọn ìṣàn omi. Ta ni yóò gun orí òkè Olúwa lọ? Tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀? Ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn. Òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀, Ọlọ́run Jákọ́bù. Ẹ gbé orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà, ká gbé yín sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọ inú ilé wa. Ta ni ọba ògo yìí? Olúwa tí ó le, tí ó sì lágbára, Olúwa tí ó lágbára ní ogun. Ẹ gbé orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà, àní kí a gbé wọn sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọ inú ilé wa. Ta ni ọba ògo yìí? Olúwa àwọn ọmọ ogun, òun náà ni ọba ògo. Psalm 24 again. Orin Dáfídì orí kẹrìnlélógún. Tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀, nítorí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì gbé kalẹ̀ lórí ìṣàn omi. Ta ni yóò gun orí òkè Olúwa lọ? Tàbí ta ni yóò dúró ní mímọ́ rẹ̀?
ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn, òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀, Ọlọ́run Jákọ́bù. Ẹ gbé orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà, kí a gbé yín sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọ inú ilé wa. Ta ni ọba ògo yìí? Olúwa tí ó le tí ó sì lágbára, Olúwa tí ó lágbára ní ogun. Ẹ gbé orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà, kí a gbé yín sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọ inú ilé wa. Ta ni ọba ògo yìí? Olúwa àwọn ọmọ ogun. Òun náà ni ọba ògo. Ògo ni fún Baba àti fún Ọmọ àti fún Ẹ̀mí Mímọ́, bí ó tó alákọ̀ọ́ṣe ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo, ayé àìnípẹ̀kun. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé Olúwa, àdúrà tí a fẹ́ gbà lónìí, ààbò àti ìtúsílẹ̀ fún gbogbo ìdílé. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló wà ní lábẹ́ ìdè. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ní ìdí ààbò láti ọ̀dọ̀ Ọlọ́run ní ìwọ̀n ìgbà tí ọdún yìí ń tán lọ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ní ìdí ààbò, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ní ìdí ààbò ní ọwọ́ Ọlọ́run níwọ̀n ìgbà tí ọdún yìí ti ń tán lọ báyìí. Ní wákàtí ibi tó a wà yìí, mo fẹ́ ká ẹ bẹ̀rẹ̀ sí jẹ́ aṣọ fún Ọlọ́run pé Olúwa, ààbò tó péye láti wákàtí yìí ó yá bẹ̀rẹ̀ sí dáàbò ìdílé mi. Ẹ gbàdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ ní ọmọ nílùú òyìnbó. Ẹ gbàdúrà o. Gbogbo ẹ̀yin tí ẹ ní èèyàn nílùú òyìnbó, ẹ gbàdúrà o. Bí Olúwa, ní ìtókù kọ́dún yìí parí, ìṣẹ̀lẹ̀ aburú má jẹ́ kó ṣẹlẹ̀ sí mi. Olúwa, má jẹ́ kó ṣẹlẹ̀ sí èmi àti àwọn ọmọ mi. Ìṣẹ̀lẹ̀ aburú má jẹ́ kó ṣẹlẹ̀ sí ìdílé mi. Ẹ jẹ́ ké pe Ọlọ́run, ẹ jẹ́ gbàdúrà pé Olúwa, ní ìtókù kọ́dún yìí parí, ìṣẹ̀lẹ̀ aburú má jẹ́ kó ṣẹlẹ̀ sí mi, má jẹ́ kó ṣẹlẹ̀ sí àwọn ọmọ mi. Ní ìtókù kọ́dún yìí parí, ìṣẹ̀lẹ̀ tí ó gbomijé lójú mi. Olúwa, ìṣẹ̀lẹ̀ tí ó jẹ́ iṣu ẹkún kíkorò má jẹ́ ó ṣẹlẹ̀ sí mi, má jẹ́ ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ mi. Gbogbo ẹ̀yin tẹ́ léèyàn lu òyìnbó, ẹ gbàdúrà yìí dáadáa. Ẹ̀yin ìbẹ̀wọ̀, ẹ̀yin bàbá, ẹ gbàdúrà yìí. Gbogbo ẹ̀yin tẹ́ wà lu òyìnbó, ẹ̀yin náà ẹ gbà. Ẹ̀yin tẹ́ wà Nàìjíríà náà ẹ gbà pé Olúwa, ní ìtókù kọ́dún yìí parí, ìṣẹ̀lẹ̀ aburú má jẹ́ kó ṣẹlẹ̀ sí mi. Ààbò tó péye Olúwa dáàbò mi. Ntọ́ Ọlọ́run ní ká gbàdúrà fún rẹ̀ o. On the 15th every month tí ọdún yìí ó fi parí, ni Ọlọ́run ní ká wá síwájú òun ká fi gba àdúrà yìí. Ẹ já sọ fún Ọlọ́run pé Olúwa, ààbò láyé mi fẹ́ ni ìdílé mi fẹ́. Ẹ já sọ fún Ọlọ́run pé Olúwa, dáàbò rẹ bo ìdílé mi, dáàbò rẹ bo ìdílé mi. Olúwa, darapọ̀ mọ́ ìdílé mi. Ẹ já béèrè prayer and ask God to go with your family before the ending of this year. Let God go with your family. Ask God to go with your family, to follow your step, your family step in this year, in the remaining days, months that this year is going to end. Ask God to follow you, to follow your step. Ask God to protect your step, your family step in the name of Jesus Christ. Ẹ jẹ́ gbàdúrà pé Olúwa, ní ìtókù kọ́dún yìí parí, ìwọ̀nba oṣù tó kù ká parí ọdún yìí. Olúwa, bá ìdílé mi lọ, máa tọ́ ìṣiṣẹ́ mi àti ìdílé mi àti àwọn ọmọ mi àti àwọn èèyàn mi níbi gbogbo. Olúwa, máa bẹ̀rẹ̀ sí dáàbò rẹ bò wá. Ẹ jẹ́ béèrè fún ààbò. Ọlọ́run ní ká gbàdúrà pé ààbò ni mò ń tọrọ. Olúwa, jẹ́ kí ààbò rẹ ó dájú lórí mi, lórí ìdílé mi. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run pé Olúwa, dáàbò rẹ bò mí. Ẹ̀mí mọ́ dáàbò rẹ bò mí, ààbò rẹ dáàbò mí. Fi ìdílé rẹ lé Ọlọ́run lọ́wọ́. Màmá, ẹ fi àwọn ọmọ yín ní Ọlọ́run lọ́wọ́. Ní ìtókù kọ́dún yìí parí, ẹ má jà ṣeré o. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run pé Olúwa, ní ìtókù kọ́dún yìí parí, gbogbo àjálù ibi má jẹ́ kó kan èmi àti ìdílé mi, má jẹ́ kó kan èmi àti ọmọ mi, má jẹ́ kó kan èmi àti ọkọ mi, má jẹ́ kó kan èmi àti aya mi. Ẹ gbàdúrà yìí, ẹ gbàdúrà yìí, ẹ gbàdúrà yìí. Èyàn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ làárọ̀ tó yẹ kó jèrè lọ́sàn àtàlẹ́kọ́ kẹ́nìkan kẹ́mi òkùnkùn kan wá gbádànù mọ́ wa lọ́wọ́. Ẹ jẹ́ sọ fọ́lọ́run pé Olúwa, ní ìtókù kọ́dún yìí parí, Olúwa, darapọ̀ mọ́ mi, darapọ̀ mọ́ èmi àti ìdílé mi. Olúwa, darapọ̀ mọ́ èmi àti ìdílé mi. Olúwa, darapọ̀ mọ́ èmi àti ìdílé mi. Ní ìtókù kọ́dún yìí parí, darapọ̀ mọ́ àwọn ọmọ mi. Mi ò gbọ́dọ̀ ṣiṣẹ́ làárọ̀ lọ́sàn kó dalẹ́ kí èmi òkùnkùn wá gbà mọ́ mi lọ́wọ́. Ẹ jẹ́ sọ fọ́lọ́run pé Olúwa, ìyá mi àti bàbá mi ò gbọ́dọ̀ ṣiṣẹ́ làárọ̀ tọ̀sán kẹ́mi òkùnkùn wá gbà mí mọ́ wọn lọ́wọ́ lálẹ́. Olúwa, darapọ̀ mọ́ ìdílé mi, darapọ̀ mọ́ ìdílé mi, darapọ̀ mọ́ ìdílé mi. Ẹ jẹ́ fi ìdílé wa lé Ọlọ́run lọ́wọ́. Dedicate your family to God.
for God. Dedicate your family to Jesus Christ. Let Jesus Christ guide your family in the remaining months in this year. Dedicate your family to God. Dedicate your family to serve God, to serve Lord, to allow God to protect your family in the remaining months in this year. Let God protect your family. Ask God to protect your family. Ó yẹ gbàdúrà pé Olúwa ní ìtókù kọ́dù ìparí. Dàbò bò mí, ó ní ààbò rẹ o bàbá, nílé lóko lọ́nà odò, dàbò rẹ bò mí o. Ààbò rẹ o bàbá, nílé lóko lọ́nà odò, dàbò rẹ bò mí o. Ó yẹ ẹja béèrè fún ààbò. Ẹja béèrè fún ààbò pé Olúwa, gbogbo ibikíbi tí ẹ̀mí òkùnkùn fẹ́ gbàjẹ́ mi níyà ní ìtókùn kọ́dù ìparí, Olúwa tú àṣírí wọn, fi ìran náà hàn mí lójú àlá mi. Olúwa tú àṣírí wọn fún mi, kó ṣẹ́gun náà wọlẹ̀ fún mi. Gbogbo ibikíbi tí ẹ̀mí òkùnkùn fẹ́ gbàjẹ́ ìdílé mi àti ọmọ mi níyà, jẹ́ èmi àti ọkọ mi níyà ní ìtókùn kọ́dù ìparí. Gbogbo ọ̀nà tí ẹ̀mí òkùnkùn fẹ́ kí ìdílé mi bá ìjákulẹ̀ pàdé, Olúwa bẹ̀rẹ̀ sí tú àṣírí wọn, bẹ̀rẹ̀ sí fi wọ́n sínú ìgbèkùn. Ó yẹ gbàdúrà. Olúwa, bá burú ti wulẹ̀ kó ṣẹlẹ̀ tó, ẹ já pé Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa, ní Nàìjíríà, ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ gbàdúrà yìí, ẹ̀yin tẹ́ wà ní any other country ẹ gbàdúrà yìí pé Olúwa, bó ti wù kí àjálù aburú kó fẹ́ ṣẹlẹ̀ nínú oṣù tá a wà nínú oṣù tó ń bọ̀ yìí, Olúwa má jẹ́ kẹ́mi àtọmọ mi àti ọkọ mi àti ìdílé mi àti ìyàwó mi ó nípín nínú ẹ̀. Ẹ sọ́dàdúrà pé Olúwa, má jẹ́ nípín nínú ẹ̀. Má jẹ́ nípín nínú ẹ̀. Ẹ gbàdúrà ní ìtókùn kọ́dún ìparí. Olúwa, mo ti wá síwájú rẹ. Olúwa dáàbò bò mí. Ẹ̀mí mọ́ dáàbò bò mí. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á ké pe Ọlọ́run. Ẹ jẹ́ á ké pe Ọlọ́run pé Olúwa, dáàbò bò mí ní ìtókùn kọ́dún ìparí, èmi àti ìdílé mi. Olúwa, ó yá bẹ̀rẹ̀ sí dáàbò rẹ bò mí, bẹ̀rẹ̀ sí dáàbò rẹ bò wá. Ó yẹ ìgbàdúrà ẹ béèrè fún ààbò. Ọlọ́run ní ààbò ní àdúrà ààbò fún gbogbo ìdílé. Àdúrà ààbò àti ìtúsílẹ̀ fún gbogbo ìdílé. Àdúrà ààbò àti ìtúsílẹ̀ fún gbogbo ìdílé. Ó ní àdúrà tá à ń gbà yìí. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa, ní ìtókùn kọ́dún ìparí, Olúwa, má jẹ́ kí ìdílé mi ó ṣìrìn. Olúwa, má jẹ́ kọ́mọ mi ó ṣìrìn. Olúwa, má jẹ́ kọ́kọ́ mi ó ṣìrìn. Ẹ̀mí òkùnkùn má jẹ́ ó borí mi. Ẹ jẹ́ á ké pe Ọlọ́run, ẹ jẹ́ á ké pe Ọlọ́run, ẹ jẹ́ á ké pe ọba àwọn ọba, ẹ jẹ́ á ké pe atóbijù pé Olúwa, ní ìtókùn kọ́dún ìparí, Olúwa bàbá, dáàbò rẹ bò mí. Ẹ jẹ́ á gbàdúrà yìí, ẹ jẹ́ á gbà àdúrà ààbò àti ìtúsílẹ̀ fún gbogbo ìdílé ni o, gbogbo ìdílé pé Olúwa, ó yá pàṣẹ agbára rẹ sínú ìdílé mi. Olúwa, pàṣẹ ààbò rẹ sínú ìdílé mi. Ẹ̀mí mímọ́, pàṣẹ ààbò rẹ sínú ìdílé mi. Ẹ̀mí mímọ́, pàṣẹ ààbò rẹ sínú ayé mi. Ẹ̀mí mímọ́, pàṣẹ ààbò rẹ sínú ayé mi. Ó yẹ ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run ní ká wọ̀ wá pé on the 15th títí tí ọdún yìí ó fi parí, nínú oṣù kọ̀ọ̀kan tí ọdún yìí ó fi parí, ká wà níwájú òun. Ẹ ti wà níwájú Ọlọ́run báyìí. Ẹ má tún ṣọ̀lẹ, ẹ má tún ṣàárẹ̀. Ẹ sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo ìdè òkùnkùn nínú ayé mi, lórí ìdílé mi, Olúwa máa já dànù. Olúwa, lo ọwọ́ agbára rẹ lórí gbogbo ìdè òkùnkùn lórí ayé mi, lórí ayé àwọn ọmọ mi. Olúwa, lo ọwọ́ agbára rẹ kó já gbogbo ìdè òkùnkùn. Ó yẹ sọ fún Ọlọ́run pé Olúwa, jẹ́ kí ìdílé mi bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run rẹ́ láti òní lọ. Jẹ́ kí agbára Ọlọ́run bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí ìdílé mi. Olúwa, ọ̀pọ̀lọpọ̀ ìdílé mi ò mọ Ọlọ́run, àwọn ọmọ mi ò mọ Ọlọ́run. Ó ní ìyà ṣe ń jẹ wọ́n, àwọn òbí ló sì ń jìyà yìí. Àwọn náà ń gbàdúrà gbààwẹ̀ nítorí wọn mọ Ọlọ́run, wọn lè súnmọ́ Ọlọ́run. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa, agbára tí ìdílé mi ó fi súnmọ́, tí mi mọ̀ pé lóòótọ́ Ọlọ́run wà. Ó yẹ Olúwa, gbé agbára náà wọ ìdílé mi. Olúwa, gbé agbára náà wọ ìdílé mi. Ẹ jẹ́ á ké pe Jésù, ẹ jẹ́ á gbàdúrà, ẹ pariwo, ẹ pe Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa, ààbò, mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà ààbò yìí dáadáa. Ẹ gbàdúrà ààbò yìí. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́mọ ń lo òyìnbó, gbogbo ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó, ẹ gbàdúrà ààbò yìí pé Olúwa, ìjì má jẹ́ ó gbé mi lọ, má jẹ́ ó gbọmọ lọ́wọ́ mi. Nílùú òyìnbó tí mo wà yìí, Olúwa, má jẹ́ kí àìsàn burúkú ó gbọmọ lọ́wọ́ mi. Ẹ jẹ́ á gbàdúrà. Ẹ jẹ́ á gbàdúrà. Ní ìtókùn kọ́dún ìparí, ẹ béèrè fún ààbò. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó, ẹ béèrè fún ààbò pé Olúwa, àjálù aburú yìí má jẹ́ kí n nípín nínú ẹ̀.
káàkiri àgbáyé níbikíbi tí àjálù aburú yìí ti fẹ́ ṣẹlẹ̀, Olúwa má jẹ́ nípìn nínú ẹ̀. Ó ní ká wà níwájú òun ní on the 15 every month títí tí ọdún yìí ó fi parí. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa, òní ní ọjọ́ àkọ́kọ́ ní on the 15 báyìí tí a ti wà níwájú Ọlọ́run. Ẹ jẹ́ á sọ fún Olúwa pé Olúwa, gbogbo ibikíbi tí àjálù aburú bá ti fẹ́ ṣẹlẹ̀ káàkiri àgbáyé, Olúwa má jẹ́ kí n nípìn nínú ẹ̀, má jẹ́ kí ọmọ mi ó nípìn nínú ẹ̀, má jẹ́ kí èmi àti ìdílé mi ó nípìn nínú ẹ̀. Ẹ béèrè fún agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, agbára Ọlọ́run. Ẹ béèrè fún agbára Ọlọ́run tó ń dáàbò bò ni, agbára Ọlọ́run tó ń panimọ́ nínú ewu. Ẹ jẹ́ á béèrè fún, ẹ jẹ́ á béèrè fún pé Olúwa, ẹ gbà wá, ẹ gbà wá, ẹ gbà wá. Ẹ má jẹ́ á nípìn aburú, ẹ má jẹ́ á sunkún tọmọtọmọ. Ẹ sọ fún Ọlọ́run, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa ní ìtókù kọ́dún ìparí, Olúwa o, gbogbo àwọn ẹ̀mí tó mùjẹ̀ má jẹ́ wọn ó lágbára lórí ẹ̀jẹ̀ mi. Gbogbo ẹ̀mí tó mùjẹ̀, Olúwa má jẹ́ ó lágbára lórí ẹ̀jẹ̀ mi, má jẹ́ ó lágbára lórí ẹ̀jẹ̀ ọmọ mi, má jẹ́ ó lágbára lórí ẹ̀jẹ̀ ìdílé mi. Dàbò rẹ bò mí. Ó ní ààbò o, ààbò rẹ o bàbá, nílé lóko lọ́nà odò, dàbò rẹ bò mí o. Ààbò o, ààbò rẹ o bàbá, nílé lóko lọ́nà odò, dàbò rẹ bò wá o. Ẹ sì gbàdúrà pé Olúwa, ẹ̀mí òkùnkùn tó mùjẹ̀ níparí ọdún, Olúwa má jẹ́ ó lágbára lórí mi. Ẹ̀mí mímọ́ fi wọ́n sínú ìdè, ẹ̀mí mímọ́ fi wọ́n sínú ìdè. Ẹ jẹ́ á ké pe Jésù pé Olúwa, gbogbo ibi kan ti fẹ́ ṣèpàdé mùjẹ̀mùjẹ̀ ní ìparí ọdún yìí, Olúwa rán iná lọ síbẹ̀, ẹ̀mí mímọ́ rán iná lọ síbẹ̀, ayérayé rán iná lọ síbẹ̀. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo ibikíbi tí ẹ̀mí òkùnkùn ti fẹ́ ṣèpàdé mùjẹ̀mùjẹ̀ lórí ẹbí mi, lórí àwọn ọmọ mi, ẹ gbàdúrà yìí. Ẹ̀yin tẹ́ wà ní òyìnbó, ẹ gbàdúrà yìí, ẹ má bínú. Ẹ̀yin lọ́lọ́run rán mi sí, ẹ gbàdúrà yìí dáadáa. Ẹ gbà, ẹ̀yin mọ̀mọ́ tẹ́ léèyàn lo òyìnbó, tẹ́ lọ́mọ lo òyìnbó, ẹ gbàdúrà yìí pé Olúwa, ní gbogbo ibikíbi tá ti fẹ́ ṣèpàdé mùjẹ̀mùjẹ̀, má jẹ́ kí èmi àti ìdílé mi ó nípìn nínú ẹ o. Ẹ gbàdúrà yìí o. Ẹ̀yin tẹ́ wà Nàìjíríà náà, ẹ gbà, 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 ẹ gbà. Ẹ jẹ́ á ké pe Ọlọ́run pé Olúwa, gbogbo ibikíbi tá ti fẹ́ ṣèpàdé mùjẹ̀mùjẹ̀, ẹ̀yin ogun ọ̀run ó yẹ kọjá lọ síbẹ̀ pẹ̀lú ọwọ́ iná. Ẹ kọjá lọ síbẹ̀ pẹ̀lú ọwọ́ iná. Ẹ kọjá lọ síbẹ̀ pẹ̀lú ọwọ́ agbára ẹ̀mí mímọ́. Ẹ kọjá lọ síbẹ̀, ẹ kọjá lọ síbẹ̀, ẹ kọjá lọ síbẹ̀. Ẹ Ọlọ́run alààyè, ẹ lọ fi iná tú wọn ká. Ẹ̀mí mímọ́, ẹ lọ fi iná tú wọn ká. Ẹ̀mí mímọ́, ẹ lọ fi iná tú wọn ká. Ó yẹ́yẹ́yẹ́, ẹ gbàdúrà. Ọlọ́run ní ká gbàdúrà pé alága ìgbìmọ̀ wọn níbi tó ti ń ṣèpàdé mùjẹ̀mùjẹ̀ yìí, Olúwa jẹ́ kí alága ìgbìmọ̀ wọn jẹ́ kí ilẹ̀ ó lanu kó gbé mì. Kọ́dún yìí tó parí, ẹ sọ fún Olúwa pé jẹ́ kí ilẹ̀ ó lanu kó gbé mì. Ẹ gbàdúrà yìí o. Ẹ gbàdúrà lórí àwọn ọmọ. Ẹ gbà ẹ̀yin òbí. Ẹ gbàdúrà yìí dáadáa. Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ wà lábẹ́ òun, ẹ gbàdúrà yìí dáadáa pé Olúwa, gbogbo ibikíbi tó ti ń ṣèpàdé mùjẹ̀mùjẹ̀ ní ìtókù kọ́dún yìí parí, alága ìgbìmọ̀ wọn ilẹ̀ kó gbé mì. Ẹ pàṣẹ fún Ọlọ́run pé Olúwa jẹ́ kí ilẹ̀ kó gbé mì. Ẹ gbàdúrà fún àwọn ọmọ. Ẹ gbà pé Olúwa, gbogbo ibikíbi tí ẹ̀mí òkùnkùn bá ti ń ṣèpàdé ní ìtókù kọ́dún yìí parí láti ṣiṣẹ́ ibi, ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí kọlù wọ́n. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí kọlù wọ́n. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí kọlù wọ́n. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí kọlù wọ́n. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí kọlù wọ́n. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí kọlù wọ́n. Gbogbo ibikíbi tí ẹ̀mí òkùnkùn bá ti ń ṣèpàdé láti ṣiṣẹ́ ibi ní ìtókù kọ́dún yìí parí, ó yẹ ọba àwọn ọba ó yẹ bẹ̀rẹ̀ sí kọlù wọ́n. Ẹ̀yin ogun ọ̀run ẹ bẹ̀rẹ̀ sí kọlù wọ́n. Alágbára láyé àti lọ́run ẹ bẹ̀rẹ̀ sí kọlù wọ́n. Ẹ nawọ́ agbára ayé, ẹ gbè wá níjà. Ẹ nawọ́ agbára ayé, ẹ gbè wá níjà. Àdúrà ààbò àti ìtúsílẹ̀ fún ìdílé, ó ní àdúrà tá ń gbà lónìí. Mo sì fẹ́ kẹ́ ẹ gbà dáadáa, kẹ́ ẹ béèrè fún ààbò ní ìtókù kọ́dún yìí parí. Ẹ béèrè fún ààbò, ẹ béèrè fún ààbò, ẹ béèrè fún ààbò, ẹ béèrè fún ààbò. Ẹ gbàdúrà dáadáa, ẹ gbà dáadáa, ẹ gbàdúrà yìí. Ẹ béèrè fún ààbò lọ́wọ́ Ọlọ́run, nítorí tó ṣe ní á wà níwájú òun rè. Ẹ béèrè fún ààbò pé Olúwa, ní ìtókù kọ́dún yìí parí, ẹ̀mí mímọ́ mo fẹ́ kó o nawọ́ agbára ààbò rẹ sínú ayé mi.
mo fẹ́ kó náwó agbára ààbò rẹ sínú iṣẹ́ mi, mo fẹ́ kó náwó agbára ààbò rẹ sínú ìdílé mi, olúwa mo fẹ́ kó náwó agbára ààbò rẹ ní ìtókùnkọ́dún ìparí, olúwa náwó agbára ààbò rẹ sórí àwọn ọmọ mi látòrí àkọ́bí mi lórí àbígbẹ̀yìn, olúwa náwó agbára ààbò rẹ. Gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ ohùn yìí, ẹ béèrè fún gbogbo ẹ̀yin ọmọ pé olúwa ní ìtókùnkọ́dún ìparí, olúwa náwó agbára ààbò rẹ sórí ayé mi, náwó agbára ààbò rẹ sórí ìrìn mi, mi ò gbọ́dọ̀ ṣìrìn, mi ò gbọ́dọ̀ ṣìrìn, mi ò gbọ́dọ̀ ṣìrìn, mi ò gbọ́dọ̀ ṣìrìn, mi ò gbọ́dọ̀ ṣìrìn. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́mọ ń lo òyìnbó, ẹ gbàdúrà o pé lórúkọ Jésù ọmọ mi ò gbọ́dọ̀ bọ́ sọ́wọ́ àṣìta àbọn. Ẹ gbàdúrà yìí o, ẹ gbà o pé olúwa ọmọ mi ò gbọ́dọ̀ bọ́ sọ́wọ́ àṣìta àbọn. Ẹ sọ fún olúwa pé olúwa o, ọmọ mi ò gbọ́dọ̀ bọ́ sọ́wọ́ àṣìta àbọn, ìbọn òkùnkùn ò gbọ́dọ̀ bà mí, ìbọn òkùnkùn ò gbọ́dọ̀ bà mí, ìbọn àwọn ìka ènìyàn ò gbọ́dọ̀ bà mí. Ẹ jẹ́ á gbàdúrà yìí, ẹ jẹ́ á gbà, ẹ gbà, ẹ ké pe ọlọ́run pé olúwa ní ìtókùnkọ́dún ìparí, olúwa mi ò fẹ́ sọ ẹkún, mi ò fẹ́ sọ ẹkún, mi ò fẹ́ fi ìbànújẹ́ wọnú ọdún tuntun. Ẹ jẹ́ á sọ fọlọ́run pé olúwa lo ọjọ́ èní tó ní ọjọ́ àkànṣe àdúrà ni, olúwa lò ó fún ìdílé mi, lò ó lórí àwọn ọmọ mi, lò ó lórí ọkọ mi, lò ó lórí ayé mi, olúwa ẹ gbà mí, ẹ gbà mí, ẹ gbà mí, ẹ gbà mí, ẹ gbà mí. Wọ́n ní ìbítẹ́lẹ́kún sunkún tálayọ̀ gbé yọ, olúwa mo bẹ̀ ọ́ Jésù má jẹ́ fẹ́ kún sọ̀dún o, ìbítẹ́lẹ́kún sunkún ibẹ̀ lálayọ̀ gbé yọ o, mo bẹ̀ ọ́ Jésù má jẹ́ fẹ́ kún sọ̀dún o. Ẹ sì gbàdúrà pé olúwa ọmọ tó rí tó fi ní on the 15 títí tí ọdún yìí ó fi parí, every 15 of the month ká máa wà níwájú òun. Ẹ sì gbàdúrà pé olúwa ìbítẹ́lẹ́kún sunkún tálayọ̀ gbé yọ o, mo bẹ̀ ọ́ Jésù má jẹ́ fẹ́ kún sọ̀dún o, ìbítẹ́lẹ́kún sunkún tálayọ̀ gbé yọ o, mo bẹ̀ ọ́ Jésù má jẹ́ fẹ́ kún sọ̀dún o. Ẹ sọ fọlọ́run pé olúwa gbogbo ogun ìbànújẹ́ lórí ìdílé mi, ẹ̀yin ogun ọ̀run ẹ bẹ̀rẹ̀ sí fagilé, ẹ bẹ̀rẹ̀ sí fagilé, ẹ bẹ̀rẹ̀ sí fagilé, ẹ bẹ̀rẹ̀ sí fagilé. Gbogbo ogun ẹ̀kọ́ àti òṣè lórí ayé mi, lórí ìdílé mi, ẹ̀yin ogun ọ̀run ẹ bẹ̀rẹ̀ sí fagilé, ẹ bẹ̀rẹ̀ sí fagilé, ẹ bẹ̀rẹ̀ sí fagilé, ẹ bẹ̀rẹ̀ sí fagilé. Ẹ pariwo ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, ẹ pariwo ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn kó ra èmi àti ìdílé mi, kó dáàbò bò wá, kó rà wá padà lọ́wọ́ gbogbo ìjì aburú, kó dáàbò bo èmi àti ìdílé mi, kó dáàbò bo èmi àti ẹbí mi. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ìwọ tó mọ̀ pé àdúrà ló mọ̀, mọ́ farawé ẹnìkankan o. Àwọn kan ò wọn ò mọ̀nà àdúrà, àwọn kan in tó dùn ni wọ́n wá, in tó easy way. Ẹ jẹ́ kán mọ̀ wá. Ìwọ tó mọ̀ pé ò ní nǹkan míì àfi àdúrà, ẹ jẹ́ gbà dáadáa pé olúwa èmi mo fẹ́ mọ̀, ó ní ẹ mọ̀ fi ojú yín rí, ẹ ó sì mọ̀ fi etí yín gbọ́, ṣùgbọ́n kò ní dọ́dọ̀ yín. Ẹ rí láti ẹ̀ nígbà tí ọlọ́run sọ, ṣé kò ṣẹlẹ̀? Nígbà tí ọlọ́run ní ká gbàdúrà pé ìtàjẹ̀ sílẹ̀, ṣé ó tó ọ̀sẹ̀ kan tí wọ́n fi lọ wọnú ṣọ́ọ̀ṣì tí wọ́n sì yìnbọn fún gbogbo wọn ní ọ̀fà? Ṣé ó tó ọ̀sẹ̀ kan títí Amẹ́ríkà fi ṣẹlẹ̀ tán lọ pa ọmọ skul, ọmọ bíi 28 tán náà pa pẹ̀lú tíṣà? Ṣé ó tọ̀sẹ̀ kan nígbà tí ọlọ́run ní ká gbàdúrà? Ẹ jẹ́ gbàdúrà yìí dáadáa pé olúwa méjì tí ó mú mi sunkún níparí ọdún yìí, olúwa méjì ó ṣẹlẹ̀ sí èmi àti ìdílé mi. Ẹ pe Jésù ní ìgbà mẹ́ta pé olúwa méjì ó ṣẹlẹ̀ sí èmi àti ìdílé mi. Ẹ̀yin tẹ́ bá ń gbọ́ níbí, nǹkan tí ọlọ́run sọ ni, nǹkan tí ọlọ́run sọ òun lẹ́ gbọ́ níbí, nǹkan tí ọlọ́run ní ká ṣe òun lẹ́ gbọ́ níbí. Torí kí ló fẹ́ mú mi parọ́ nígbà tí mi ní ìdí owó rẹ, mi ní o fún mi lówó, mi ò ní o ra bàtà fún mi, mi ní o raṣọ fún mi, so kí ni mo fẹ́ parọ́ fún? Ṣùgbọ́n ọlọ́run ní ẹ gbàdúrà pé ẹ wá síwájú òun fún on the 15 of the month tí ọdún yìí ó fi parí, every 15 of the month ká máa wà níwájú òun. Ó sì gbàdúrà pé olúwa mo mọ̀ tún ti wà ń bí lónìí, olúwa èmi náà gbọ́dọ̀ rí ìpín rere gbà kí ọdún yìí tó parí. Olúwa mo gbọ́dọ̀ rí ìpín rere gbà, ayé mi gbọ́dọ̀ yí padà. Olúwa ìdílé mi ààbò gbọ́dọ̀ péye lórí ìdílé mi. Ẹ sọ fún ọlọ́run, ẹ sọ fún ọlọ́run, ẹ bá ọlọ́run sọ̀rọ̀, ẹ bá ọba àwọn ọba sọ̀rọ̀ pé olúwa ní ìtókùnkọ́dún ìparí, olúwa má jẹ́ n faṣọ ẹkún lò gbà. Ní ìtókùnkọ́dún ìparí lórí ọmọ mi, olúwa má jẹ́ n faṣọ ẹkún lò gbà. Olúwa ní ìtókùnkọ́dún ìparí ẹ̀yin ogun ọ̀run, ẹ má jẹ́ n faṣọ ẹkún lò gbà. Ó yẹ ẹ gbàdúrà, èmi àti ìyàwó mi a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ sọ ẹkún, a gbọ́dọ̀ sọ ẹkún kíkorò lórí ọmọ. Ẹ gbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa.
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ aṣíbẹ́lì wá sí Exodus chapter 33 verse 15 chapter 33 verse 15 ó sì wí fún wa pé bí ojú rẹ kò bá wa lọ má ṣe mú wa gòkè láti ìyín lọ. Tí ojú Ọlọ́run ò bá bá àyàn lọ, ẹ gbọ́, ó sì wí fún wa pé bí ojú rẹ kò bá wa lọ má ṣe mú wa gòkè láti ìyín lọ. Má ṣe ṣe kí ni o, má mú wa gun òkè láti ìyín lọ. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa ní wákàtí ọ̀wọ̀ yìí ẹ̀yin ogun ọ̀run ó yẹ jẹ́ kí ojú yín ó máa bá wa lọ. Gbogbo ibikíbi tí àwọn ọmọ mi bá ń lọ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ, gbogbo ibikíbi tí ìdílé mi bá ń lọ ní orúkọ Jésù ẹ ó yẹ jẹ́ kí ojú yín kó máa bá wa lọ. Ẹ sọ di àdúrà, ẹ pé Jésù Kristi. Ẹ wò ọ̀pọ̀lọpọ̀ máa ń gbàdúrà ìbùkún Sátánì ó sì máa dẹ oríṣiríṣi sílẹ̀ fún wa. Òun lẹ mọ ẹlòmíì ńgbà tí ìbùkún bá dé àìsàn ó sì tẹ̀lé, ẹlòmíì ìbùkún ó dé ikú ó sì tẹ̀lé, nítorí pé ńgbà tí Ọlọ́run ní kí wọ́n wá gbàdúrà fún ààbò wọ́n wò ó pé àdúrà ààbò àwọn ò ní ìdí ẹ̀, àdúrà ìtúsílẹ̀ àwọn ò ní ìdí ẹ̀. Ẹ rí nígbà tí wọ́n bá béèrè ìbùkún Olúwa ìbùkún, nígbà tí ìbùkún bá sì dé ǹjẹ́ wọ́n ráàyè rẹ̀mí rójú ráàyè lò. Ẹlòmíì mo sọ fún yín Bíbélì sọ pé nígbà tí ó ń sùn àwọn ọ̀tá rẹ̀ sì wá wọ́n sì fún èpò wọ́n sì bá tiwọn lọ. Ṣé ẹ ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ti sùn 12 ní program yìí ni mi ò rò pé mo lè dúró, mi ò rò pé mo lè gbàdúrà yẹn, wọ́n ti sùn. Ṣùgbọ́n nígbà tí wòlíì bá wà lóru àwọn mọ̀ pé wòlíì kó gbàdúrà fún ọ lóru, wọ́n mọ̀ mí èmi kì í dá wọn lóhùn. Àfikún tí bá rí pé òun ṣe déédéé òun gbàdúrà dáadáa tó bọ̀ pé Ọlọ́run nìkan lọ́ba téèyàn lè pè, ó ló lè pè mí lóru ń bí tí màá gbé kọ́ ẹ. Ṣùgbọ́n pé ìwọ tó jẹ́ pé ọjọ́ tó easy ló ń wá, ọjọ́ 12 òru wágókò òru ò ní sí níbí, ó wà mọ̀ pè mí lóru. Ó tẹ̀ mọ̀ mí, wọ́n mọ̀ pé mi ń gbé, ẹlòmíì ó pè báyìí bá mọ̀ wò ó ràn ní mi ní gbé. Torí àwọn nǹkan kan wà tó gbọ́dọ̀ fi ṣe sacrifice kí ayé rẹ tó nítumọ̀. O ò lè febi panú, o ò lè ka Bible, o ò lè gbàdúrà, o ò lè gbààwẹ̀, o ò lè ṣe sóòru. Ní tó o lè ṣe ni pé kí wòlíì gbàdúrà fún ọ kó sáré yanu, kí wòlíì gbàdúrà fún ọ. Ó náà wọ́n sì ṣe ń gbá wọn, àwọn Nàìjíríà wọ́n mọ̀ ṣe ń gbá wọn dáadáa, àwọn prọfẹ̀tì jìbìtì, prọfẹ̀tì olè. Ìwọ tó o lè gbàdúrà dáadáa, ó ní ó sì wí fún wọn pé ojú rẹ kò wá bá wa lọ má ṣe mú wa gòkè láti ìyín lọ. Tí ojú Ọlọ́run ò bá bá àyàn lọ àti gòkè ó nira, àti parí ọdún ò nira. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run pé Olúwa jẹ́ kí ojú rẹ máa bá mi lọ láti òní lọ. Ẹ̀mí mímọ́ jẹ́ kí ojú rẹ ó máa bá èmi àti ìdílé mi lọ. Gbogbo ìgbésẹ̀ wa nínú ayé yìí Olúwa jẹ́ kí ojú rẹ ó máa bá wa lọ. Ẹ̀yin ogun ọ̀run jẹ́ kí ojú rẹ ó máa bá wa lọ. Jẹ́ kí ẹ̀mí mímọ́ rẹ ó máa bá wa lọ. Ó yẹ pé Jésù pé Olúwa mo fi ìdílé mi lé ọ lọ́wọ́. Jẹ́ kí ojú rẹ kó máa bá wa lọ. Jẹ́ kí ojú rẹ kó máa bá èmi àti ìdílé mi lọ. Ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ jẹ́ kí ojú rẹ ó máa bá wa lọ. Ó yẹ wá gbàdúrà pé Olúwa àkóso ìdílé mi dọwọ́ rẹ Olúwa. Ní ìtókù kọ́dún ìparí Olúwa wá gbàkóso lórí ìdílé mi. Ó lórúkọ Jésù ní ìtókù kọ́dún ìparí ẹ̀yin ogun ọ̀run ó yẹ gbàkóso lórí ìdílé mi. Okùn wo ló de ìṣerere ìdílé mi, okùn wo ló de ayé mi. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ tú wa sílẹ̀, ẹ tú wa sílẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí ní ìtókù kọ́dún ìparí Olúwa. Oníká wá síwájú ẹ lónìí a sì ti wà. Ó ní ìwọ lọ́ba rínúróde olùmọ̀ràn ọkàn. Ó yá máa bá ìdílé mi lọ. Ní ìtókù kọ́dún ìparí Olúwa jẹ́ kí ayọ̀ ìgbàlà wọnú ìdílé mi. Ní ìtókù kọ́dún ìparí Olúwa jẹ́ kí ayọ̀ ìgbàlà wọnú ayé mi. Olúwa gbogbo ìdè tó dè mí láti ìbẹ̀rẹ̀ ọdún yìí Olúwa bẹ̀rẹ̀ sí fọwọ́ agbára tú dànù. Ẹ̀mí mọ́ bẹ̀rẹ̀ sí fọwọ́ agbára tú dànù. Ẹ jẹ́ gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ play voice message kan fún yín kẹ́ ẹ lè wo bí Sátánì ṣe ń jẹ àwọn èèyàn níyà. Mo fẹ́ play voice message kan fún yín kẹ́ ẹ kọ́kọ́ ká gbọ́. Olúwa bẹ̀rẹ̀. Mo fẹ́ play voice message yìí fún yín ká gbọ́. Àwọn voice message yìí ti pọ̀ tí mo fi síbẹ̀ tí ó jẹ́ testimony tí mi ò ráyè play bọ́ màá wá kọlù lè ẹ má bínú. Dé ọkọ̀ dédé àsìkò ìṣàròkà ọ̀sà àdẹ̀kú àdéhùn ni ọ̀nà àtúbọ̀ máa wọ̀n yín lọ́wọ́ ọ̀nà àtúbọ̀ máa fún yín lọ́wọ́ kan àtàpàrà. Èmi ni mo kúkú rí nọ́mbà lórí ní ojú wọn mi ní àná náà ni àná mọ́júmọ́. Ṣé ẹ rántí ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tá à ń ṣe program tí Ọlọ́run sọ fún mi pé ẹnìkan wà tí wọ́n fi nọ́mbà hàn án lójú oorun. Nígbà tó kàn sórí bẹ̀rẹ̀ àgáǹdì mi ìfẹ́ lo bẹ̀rẹ̀ àgáǹdì tàbí ìgbà tí wọ́n kọ́ sórí ẹ̀. Ṣé ẹ gbọ́? Èmi náà dẹ̀ ti gbàdúrà pé ìran burúkú kò ní ìṣẹ̀lẹ̀ mi lórí àti ìdílé mi. Àmín Jésù Kristi. Ṣé ẹ gbọ́ nǹkan tó ọmọbìnrin yẹn sọ?
àtìgbà tá a tẹ̀ ti ṣe fasting and prayer 12 days yẹn àtìgbà yẹn mo ti ń lá àwọn àlá kan obìnrin tí ẹ mọ̀. Ọlọ́run sọ fún mi pé ẹnìkan wà lábẹ́ ohùn yìí pé ó ń fi nọ́mbà hàn lójú oorun. Tó bá wà lábẹ́ ohùn yìí kó pè mí lẹ́yìn prógrámù. Ló wá send the first message sí mi pé dádì èmi ni o, èmi ni mo máa ń fi nọ́mbà hàn mí lójú oorun. Wọ́n wá kọ sí orí bẹ̀ràgráàdì. Ṣé ẹ ti gbọ́? Tó o bá lè jìyà, Sátánì rẹ́dì láti nà ẹ́ tí ò lè gbàdúrà, tí ò lè gbàwẹ̀, tí ò lè ṣe ìṣòro. Sátánì rẹ́dì láti nà ẹ́ nípasẹ̀. Mo ń bẹ́ nìkan sọ̀rọ̀ lánàá, ó ní ṣé mi ò rí pé life yìí ti yàtọ̀, pé ayé yìí ti yàtọ̀. Mo ní ayé yìí ti yàtọ̀. Reason ni pé Sátánì nǹkan méjì ló máa ń tájẹ̀tì nínú ayé onígbàgbọ́. Yóò kọ́kọ́ gba ìgbàgbọ́, faith, yóò gba faith lọ́wọ́ wọn. Yóò wá fi ẹ̀mí ọ̀lẹ jogún faith, yóò gbé ẹ̀mí ọ̀lẹ wọ̀ wọ́n. Òun lẹ ṣe ní tó yẹ pé ibi tó bá ti ní mírèkù òjijì ni wọ́n máa lẹ́rìí wọn tí wọ́n wà. Ibi tó bá ti rí mírèkù tó ti rí pé wòlíì ní gbàdúrà káwọn kan máa ṣe àmín 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 ibẹ̀. Wọ́n bá wàá máa ṣe pé kí wòlíì máa ṣe babalala lọ́lọ́lọ́lọ́ kó jẹ́ èpè láti inú ìjọba òkùnkùn ló wà lé wọn lórí. Wọ́n máa ṣe àmín náà ni àmín àmín àmín. Ṣé gbọ́ ó lòun ní sà pé òun lòun rí nọ́mbà yìí tí wọ́n kọ sórí bẹ̀ràgráàdì, wọ́n fi ń han òun lórí bẹ̀ràgráàdì. Ṣé nǹkan tó dáa ni? Kán kọ nọ́mbà, kán kọ déètì. Mọ tí ó mọ ẹni kán kọ déètì sí orí ibojì òkú fún yàn. Ẹni sì ní òsán Ọlọ́run. Òsínì ni wọ́n ṣe ń sọ pé kò sí Ọlọ́run. Tó bá ń sin Ọlọ́run ni ó mọ̀ pé Ọlọ́run wà. Ẹ gbọ́ testimony yìí. Díẹ̀ kò dédé àsìkò ìṣàkó. Ẹ gbọ́ testimony yìí. Number 2 daddy. Mo fẹ́ play testimony yìí fún yín. Ẹlòmíì ó máa sọ pé kò sí Ọlọ́run, kò sí Ọlọ́run, kò sí Ọlọ́run. Bó ni wọ́n ṣe ń sìn béèrè lọ́wọ́ ara rẹ̀. Ẹ̀ṣẹ̀ ni ò jẹ́ o mọ̀ pé Ọlọ́run wà. Ẹ̀ṣẹ̀ tó ń dá ó ní òjì o mọ̀. Hello sir, ẹ kalẹ̀ ní ibi ìwà ẹ̀ṣà o. Sir, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dẹ̀ fẹ́ fi yìn fún Ọlọ́run fún nǹkan tó Ọlọ́run ṣe nínú ayé wa. Olúwa ṣe. Mo rántí pé ní last week ní precisely Friday tí à ń ṣe program, ẹ sọ nínú program yìí pé Ọlọ́run sọ fún yín pé ẹnìkan gba lẹ́tà ayọ̀, lẹ́tà tí a ti retí ti pẹ́. Sir, mo fẹ́ fi tó yín létí pé mo rí contract kan gbà. Ọdún kò ṣe company mi mo fi gbà ọ, but èmi ni mo wá iṣẹ́ yẹn wá. Mo dẹ̀ fi company ọ̀rẹ́ mi ni mo fi gbà. But mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because àwọn barrier àti àwọn ilẹ̀kùn tó ti tì láti ọjọ́ tó ti pẹ́, Olúwa ti bẹ̀rẹ̀ sí ń ṣí wọn. Àmín Jésù Kristi. Dáadé mọ̀ pé definitely Olúwa mú adé dé ilẹ̀ lérí tí Ọlọ́run sọ. So inú mi dùn gidi gan. Mo dẹ̀ fẹ́ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé Ọlọ́run ṣe, Ọlọ́run á dẹ̀ bá wa ṣe délẹ̀. Àmín Jésù Kristi. Ẹ ṣé sà. Ṣé ẹ ti gbọ́? Kí wọ́n kó jẹ́ pé ọjọ́ yẹn kí wọ́n mọ̀ sí lórí program. Ó ṣeé ṣe ká ṣí ìwé yìí, ìwé ìrántí ká ṣí kọjá wọn. Ó ní Ọlọ́run fi máa ń bẹ̀yàn wò ní gbogbo ìgbà. Nígbà tó rìn ọ́, nígbà tó sinmi, nígbà tó ò sinmi, Ọlọ́run fẹ́ kó o wà níwájú òun torí tí ó wò mọ́ lára nìí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé Ọlọ́run á máa wo àwọn nǹkan yìí. Ẹ gbọ́ mọ̀mọ́, ẹ gbọ́ testimony, ẹ gbọ́ testimony. Dádì mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Dádì mo dúpẹ́ oore tọ́lọ́run bá ṣe fún mi. Mo dúpẹ́ gidigidi. Ní òru àná mọ́jú èní yìí, mo rí i pé mo lálàá lójú àlá mi yẹn. Ẹ máa gbọ́ o. Mo lálàá yẹn, mo sọ́sẹ̀ lálàá yẹn kò really yé mi púpọ̀ jù bá tilẹ̀ mọ́. Lálàá yẹn pé mo kàn rí pé ní ojú àlá mi yẹn pé bí ẹni pé mi àti Mercy àjọ wà níbì kan, bí ẹni pé bí ẹ̀gbẹ́ igbó, a sáàrí ejò lójú àlá yẹn. Ejò yẹn ó ṣàjẹ́ pé pa ní ìmọ̀ bóyá a pè èèyàn kankan wá bá wa pa lójú àlá yẹn ni a pa ejò yẹn lójú àlá yẹn. Ejò yẹn dúdú báyìí lẹ́gbẹ̀ẹ́ igbó yẹn ò pọ̀ jù tèmi mo rí èmi àti Mercy. Bí ilẹ̀ ṣe wá mọ́, bí ilẹ̀ ṣe mọ́ mi dẹ̀ ti ṣe prayer rárá, bí kejì mi ṣe wá bá mi nìyẹn tó wá pè mí pé mọ́mì pé kí n wá. Mo wá ń fọwọ́ tọ̀nà fún pé mi tí ì ṣe prayer pé kó máa lọ pé máa padà. Ó ní mọ́mì ẹ wá wo nǹkan ni, ẹ wá wo nǹkan ni. Olódẹ̀ máa ń gbálẹ̀ bó ṣe bọ́ síta nìyẹn. Wọ́n ní òun rí nǹkan kan tó dàbí
snake ni tó dàbí ejò mo sáré fò dìde nìyẹn dàmàdé pálọ̀ níbi ẹnu ọ̀nà yẹn bíi táìsì bíi mẹ́ta ọwọ́ àbáyé láìrìn bíi ẹnu ọ̀nà àbàbọ̀ síta pàṣẹ rí kíní ekòló ó wá dàbí ekòló wá kájọ kékeré wá kájọ ó wá dàbí ẹni kó ti fẹ́ kú tán wá lọ́ra mọ́lẹ̀ bí ẹni kó ti fẹ́ kú tán bí mo ṣe bí ara mi dìde pé kí leléyìí mo ní mo kọ́ ọmọ yẹn lọ mú báàkà wá wọ́n fi báàkà mo yíká kò jẹjò kọjọ ekòló yẹn kò sá ti wá lọ́ra mọ́lẹ̀ bí ẹni pé nǹkan yẹn ó ti fẹ́ kú tán bí wọ́n ti pa níbo ni kíní ìgbà wọ inú ilé orí òkè la wọ́fṣẹ́sì la wà kò sí kọ́tà ń bẹ̀ kò sí ẹyẹ pẹ̀lẹ́ orí táìsì pọ́nrán ńlá bá rọra dá dúró sí àárín pálọ̀ bí mo ṣe ní ọmọ yẹn tẹ̀ sọ pé àpé iná ọlọ́run ti jó mo ní kò sí mo ní ọ̀rọ̀ bóyá àwọn lè wọ bíbá yìí ni wọ́n sọ fún ọmọ yẹn pé àlá tí mo lá pé mo lálàrẹ́ jò pé àlá ejò yẹn dẹ̀rẹ̀ wọ́n á pe yẹn tán bá wá pa ejò yẹn mi àti mẹ́sì lójú àlá yẹn o ìgbẹ́ yẹn náà wà ìgbẹ́ yẹn ni pé torí pé a ti pa yẹn ìlọlọ́run fi hàn ra wọn ká pé ààrẹ pa ní ojú. ṣé ẹ ti rí ìdí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń kú látojú oorun tí wọn ò ní mọ kí ló fa ikú ẹ̀ tí wọ́n á kàn sọ pé lágbájá ó kàn sùn ní o bó ṣe sùn kò sì padà jí sáyé mọ́ ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń kú látojú oorun. ọjọ́ náà tẹ bá rántí ọjọ́ náà la ṣe program tó pé ẹ lọ fi omi wọ́n gbogbo inú ilé omi tá a gbàdúrà sí ẹ lọ fi wọ́n gbogbo inú ilé pátá látòkè délẹ̀ tí ẹ bá rántí lẹ́yìn ẹ̀ ní nǹkan ìṣẹ̀lẹ̀ ẹ já sọ fọ́lọ́run pé olúwa gbogbo àṣírí òkùnkùn lórí ìdílé mi ní ìtókù níwọ̀nba ìtókù kọ́dún ìparí ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí tú ó yẹ bẹ̀rẹ̀ sí tú ẹ máa fi ẹ̀mí òkùnkùn ṣẹ̀sí lórí ọ̀rọ̀ mi ó yẹ gbàdúrà ẹ pé Jésù pé olúwa bẹ̀rẹ̀ sí fi ẹ̀mí òkùnkùn bẹ̀rẹ̀ sí fi wọ́n ṣẹ̀sí lórí ọ̀rọ̀ mi ayérayé bẹ̀rẹ̀ sí fi ẹ̀mí òkùnkùn ṣẹ̀sí lórí ọ̀rọ̀ ọmọ mi ní ìtókù kọ́dún ìparí olúwa mo ti wà níwájú rẹ lónìí o sì ní ká wà níwájú rẹ o ní ká wá ọ wá fún ààbò àti ìtúsílẹ̀ fún ìdílé títí tí ọdún yìí ó fi parí a sì wà níwájú ẹ báyìí olúwa ààbò rẹ lórí ìdílé mi olúwa bẹ̀rẹ̀ sí dáàbò mi olúwa bẹ̀rẹ̀ sí dáàbò rẹ bò wá 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 ó yẹ ẹ béèrè fún ààbò ẹ béèrè fún ààbò ẹ béèrè fún ààbò ọlọ́run ẹ béèrè fún ààbò ọlọ́run ẹ béèrè fún ààbò ọlọ́run ní orúkọ Jésù Kristo olúwa wa ẹ já síbélì wá sí Joshua chapter 24 Joshua chapter 24 verse 15 Joshua chapter 24 verse 15 bí ó bá sì ṣe búburú ní ojú yín láti sin olúwa ẹ yan ẹni tí ẹ̀yin ó máa sìn ní òní bí òrìṣà wọn nì tí a bá àwọn bàbá yín tí ó wà ní ìhà kejì odò tí ń sìn tàbí àwọn òrìṣà tí àwọn Amórì ní ilẹ̀ ẹni tí ẹ̀yin ń gbé ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi tí olúwa ni àwa ó máa sìn ìwọ ti yan olúwa pé olúwa ni ìwọ àti ilé rẹ ó máa sìn olúwa yìí wá gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ nínú ayé rẹ̀ agbára ọlọ́run yìí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ nínú ayé rẹ̀ ó yá ìwọ tó wà lábẹ́ ohun tó mọ̀ pé ìwọ àti ìdílé rẹ tolúwa lẹ́yìn ń ṣe o tolúwa lẹ́yìn ṣe ẹ̀yin ò bá wọn sin òrìṣà ẹ ò bá wọn sin ère ó yẹ ẹ pé Jésù ní ìgbà mẹ́ta pé olúwa olúwa ìwọ ni mò ń sìn o ààbò rẹ jẹ́ kó péye lórí ìdílé mi lórí àwọn ọmọ mi jẹ́ kí ààbò rẹ ó péye ẹ má jẹ́ kí ààbò rẹ ó péye ẹ má jẹ́ kí ààbò rẹ ó péye ẹ má jẹ́ kí ààbò rẹ ó péye ó yẹ gbàdúrà ẹ já sọ fún ọlọ́run pé olúwa èmi àti ìdílé mi ti wà níwájú rẹ ó yá jẹ́ kí ààbò rẹ ó péye lórí mi ní orúkọ Jésù Kristo olúwa wa àmín ẹ gbé omi yín dání a fẹ́ bẹ̀rẹ̀ àdúrà ìtúsílẹ̀ báyìí àdúrà ààbò ni ọlọ́run ní ká kọ́kọ́ fi ṣáájú àdúrà ìtúsílẹ̀ lélẹ́yìí o a ó wá sọ fún ọlọ́run pé olúwa o ò lè fojú lásán tú ara rẹ sílẹ̀ lọ́wọ́ òkùnkùn o ò lè fi ojú lásán ṣe kí ni tú ara rẹ sílẹ̀ lọ́wọ́ ìdè òkùnkùn o ò lè fi ojú lásán tú ìdílé rẹ sílẹ̀ lọ́wọ́ ìdè òkùnkùn o gbọ́dọ̀ wà ní pẹ̀lú ọlọ́run o gbọ́dọ̀ wà pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ bẹ̀rẹ̀ sí sọ fún ọlọ́run pé olúwa ayé mi nídìí agbára ẹ̀mí mímọ́ báyìí olúwa ìrìn àjò yìí nídìí agbára ẹ̀mí mímọ́ olúwa dá agbára ẹ̀mí mímọ́ rẹ sínú ayé mi olúwa dá agbára ẹ̀mí mímọ́ rẹ sínú ayé mi ẹ̀mí mímọ́ dá agbára ẹ̀mí mímọ́ rẹ sínú ayé mi ẹ já sọ fún ọlọ́run pé olúwa agbára tó ń tẹrí òkùnkùn bá
agbára tó ń já ìdè tó ń tú ìdè, agbára tó ń tẹrí oṣó àti àjẹ́bá, olúwa gbé wọ̀ mí lónìí, gbé wọ ìdílé mi, gbé wọ àwọn ọmọ mi. Olúwa agbára tó ń tẹ, ó ní orúkọ Jésù kí gbogbo orúkún kí wọ́n wólẹ̀. Ó yá sọ fún olúwa pé olúwa ó yá darapọ̀ mọ́ mi níbikíbi tí mo wà. Ẹ̀yin ogun ọ̀run ẹ darapọ̀ mọ́ mi. Mo fẹ́ bẹ̀rẹ̀ àdúrà ìtúsílẹ̀ báyìí. Olúwa mo fẹ́ kí ìdílé mi gba ìtúsílẹ̀. Mo fẹ́ kí ayé mi gba ìtúsílẹ̀. Mo fẹ́ kí ayé àwọn ọmọ mi gba ìtúsílẹ̀. Ẹ bẹ́ẹ̀ ṣe gbàdúrà yìí, ẹ bá mi share program, ẹ máa share program yìí. Yóò dára fún wa lórúkọ Jésù. Ẹ jẹ́ káwọn kan náà kúrò nínú ìdè. Ẹ jẹ́ káwọn kan náà kúrò, ẹ má jẹ́ káwọn kan bá ọdún yìí lọ. Ẹ jẹ́ ká kára ikú kúrò lórí àwọn kan náà. Ẹ̀yin náà ẹ ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹ sọ fún Ọlọ́run pé olúwa agbára tí ó tẹ̀lé òkùnkùn bá, olúwa gbé wọ̀ mí lónìí. Èmi ni, ta ló ń jẹ́ mi ní lẹ́yìn Ọlọ́run? Èmi ni, alágbára ayé ń fi rẹ̀ wọ́ lọ́rùn wípé èmi ni. Ó yẹ ẹja sọ fún Ọlọ́run pé olúwa alágbára ayé tó fi rẹ̀ wí ọ, tó ní lẹ́yìn òun kò sí ẹlòmíràn. Gbogbo ìdè rẹ̀ nínú ayé ni olúwa máa já dànù. Tí ìdè bá wà nínú ayé ènìyàn, wọ́n máa ń fi ara mi ènìyàn ní. Nǹkan tó yẹ kó pààyàn lẹ́rìn yóò bẹ̀rẹ̀ sí pààyàn lẹ́kún. Ẹ jẹ́ á sọ fún olúwa pé olúwa o, alágbára tó ń fi rẹ̀ pé ọlọ́run nínú ayé mi, olúwa bẹ̀rẹ̀ sí já gbogbo ìdè wọn. Gbogbo alágbára tó lòun ò ní jẹ́ kí n jẹ́ èèyàn láyé, gbogbo alágbára tó lòun ò ní jẹ́ kí ọmọ mi ó jẹ́ èèyàn ní ìtókù kọ́dún ìparí, olúwa bẹ̀rẹ̀ sí já gbogbo ìdè wọn. Ó yá bẹ̀rẹ̀ sí tú ìdílé mi sílẹ̀, bẹ̀rẹ̀ sí tú ìdílé mi sílẹ̀. Pé ẹ̀jẹ̀ Jésù ní ìgbà méje, ẹ̀jẹ̀ Jésù ní ìgbà méje. Pé olúwa ẹ̀jẹ̀ rẹ̀ ó yá fi wẹ gbogbo ègún ìdílé dànù. Ègún ìdílé tó máa ń dìde níparí ọdún nínú ayé ọmọ ènìyàn, tó máa ń bá ènìyàn wọnú ọdún tuntun. Pariwo ẹ̀jẹ̀ Jésù ní ìgbà méje pẹ̀lú omi tó gbé dání. Pariwo kí ẹ̀jẹ̀ Jésù ó sọ̀kalẹ̀ sínú ẹ̀. Gbogbo ogun, ẹ gbọ́ mi o, ogun tó máa ń dìde ní ìparí ọdún tó máa ń bá èèyàn wọnú ọdún tuntun. Gbogbo ìdè gbọ́dọ̀ já nínú ayé rẹ̀. Ó yá pariwo ẹ̀jẹ̀ Jésù ní ìgbà méje. Ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù. Olúwa gbogbo ogun tó máa ń bá èèyàn dìde níparí ọdún wọnú ọdún tuntun, ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa pín wa níyà. Gbogbo ìdí ogun náà ó yá máa já nínú ayé mi, ó yá máa já nínú ayé mi. Ó yẹ gbàdúrà. Gbogbo ogun ẹ̀ṣẹ̀ tó máa ń dìde ní ìparí ọdún, tó máa ń bá èèyàn wọnú ọdún tuntun, tí èèyàn fi bá ìpọ́njú pàdé nínú ọdún tuntun, tí èèyàn kì í fi ṣe àṣeyọrí nínú ọdún, olúwa fòpin sí wọn lọ́dún yìí. Nínú ayé mi ó yá ogun náà máa wọlẹ̀ lọ, ogun náà máa wọlẹ̀ lọ. Gbogbo ogun ẹ̀ṣẹ̀ ni, gbogbo ogun ẹ̀ṣẹ̀ ni, gbogbo ogun tó wù kó jẹ́, lórúkọ Jésù Kristi olùgbàlà. Ó yá máa sọ fún Ọlọ́run kó máa wọnú ilẹ̀ lọ. Ó yá 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 máa wọnú ilẹ̀ lọ. Ẹyẹ gbàdúrà, gbàdúrà, gbàdúrà. Gbogbo ẹgbọ́n mi yé. Gbogbo ogun tó máa ń dìde nínú níparí ọdún. Àwọn ogun kan wà tán máa ń dìde níparí ọdún pé ìwọ ló bá rìnrìn àjò ọdún tó bọ̀ yìí o. Ó yẹ ẹjẹ́ sọ fọ́lọ́run pé olúwa gbogbo ogun abánirìn àjò ọdún, ẹ̀yin ogun ọ̀run ó yọ́yọ́yọ́ ẹ̀bẹ̀ sí tẹ́rí wọn bá, 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 ẹ̀bẹ̀ sí tẹ́rí wọn bá. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ pé olúwa gbogbo ogun tó lò ní jẹ́ kí n ṣàṣeyọrí, gbogbo ogun tó dìde níparí ọdún tó fẹ́ bá mi wọnú ọdún tuntun, ẹ̀yin ogun ọ̀run yẹ pín wa níyà, ẹ 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 pín wa níyà. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ pé olúwa gbà mí, olúwa gbà mí, olúwa gbà mí, ẹ̀mí mọ́ gbà mí, ayérayé gbà mí, ẹ̀mí mọ́ gbà mí, ẹ̀mí mọ́ gbà mí. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé àkókò ìtúsílẹ̀ mi ni olúwa. Mo fẹ́ kó já gbogbo ìdè nínú ayé mi. Mo fẹ́ kó já gbogbo ìdè nínú ayé mi. Mo fẹ́ kó já gbogbo ìdè nínú ayé mi olúwa. Mo fẹ́ kó já gbogbo ìdè olúwa. Má wo tẹ̀sẹ̀ mi, ẹ̀yin má wo tẹ̀sẹ̀ mi, ẹ̀yin má wo tẹ̀sẹ̀ mi, ẹ̀yin má wo tẹ̀sẹ̀ mi.
ẹja bá Ọlọ́run sọ̀rọ̀, ẹja bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa má wo tẹ̀ṣẹ̀ mi, Olúwa má wo tìwà mi, Olúwa má wo tẹ̀ṣẹ̀ mi, Olúwa gbà mí, Olúwa gbà mí, ẹ̀mí má wo tẹ̀ṣẹ̀ mi, má wo ti ẹ̀ṣẹ̀ tí mò ń dá lójoojúmọ́, Olúwa má wo ti ìwà mi, má wo ti ìṣe mi, Olúwa gbogbo ìdè nínú ayé mi, gbogbo ìdè tí ẹ̀mí òkùnkùn fi mí sùn, Olúwa o, ó yá gbà mí, Olúwa 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 gbà mí, ẹ̀mí mọ́ gbà mí, ẹ̀mí mọ́ gbà mí, ayérayé gbà mí, ọba àwọn ọba gbà mí, ẹ̀mí mọ́ gbà mí, ayérayé ọba àwọn ọba, ọba tó pọ̀ nípa àti agbára, gbogbo ìdè nínú ayé mi, Olúwa bẹ̀rẹ̀ sí já àdànù, 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 gbogbo abánirìnrìn àjò níparí ọdún tó bá ń bánirìnrìn àjò wọnú ọdún tuntun lórúkọ Jésù, ẹ̀mí mọ́ yá pín wa níyà, ẹ̀mí mọ́ pín wa níyà, ẹ̀mí mọ́ pín wa níyà, ẹ̀mí mọ́ pín wa níyà, ó yẹ gbàdúrà gbogbo ogun tó mọ́ dìde, gbogbo ogun ojú kan tó mọ́ báyàn dìde wọnú ọdún tuntun, Olúwa lọ́dún Olúwa fòpin sí, gbogbo ogun tí ò jẹ́ kéèyàn ṣe àṣeyọrí, gbogbo ogun tí ò jẹ́ kọ́ọ̀rọ̀ èèyàn ní ayọ̀ tó máa ń dìde níparí ọdún wọnú ọdún tuntun lórúkọ Jésù, ẹ̀mí mọ́ tú mi sílẹ̀ lọ́wọ́ ogun yìí, tú ìdílé mi sílẹ̀ lọ́wọ́ ogun yìí Olúwa, tú àwọn ọmọ mi sílẹ̀ lọ́wọ́ ogun yìí, tú ayé mi sílẹ̀ lọ́wọ́ ogun yìí Olúwa, ẹ gbàdúrà, ẹ wò ogun tó máa ń bẹ àwọn èèyàn máa ń rò pé ogun ṣá máa déédéé ni, no, àwọn náà báwa náà ṣe máa ń rìn níwọ̀n agbára wa níwọ̀nú Ọlọ́run làwọn náà máa ń rìn níwọ̀n agbára wọn lórí ìjọba òkùnkùn, ẹ jẹ́ aṣọ Ọlọ́run fún Olúwa, gbogbo ogun tó máa ń rìn níwọ̀n ara ẹ̀ ní December tó máa ń bá mi wọnú ọdún tuntun, Olúwa fòpin sí èmi àti wọn lónìí, ẹ̀jẹ̀ Jésù ó yá bẹ̀rẹ̀ sí fòpin sí, ó yẹ gbàdúrà pé Olúwa gbogbo agbára òkùnkùn lórí ayé mi, gbogbo agbára òkùnkùn tí ọ̀tá lò tó fi ń dè mí de iṣẹ́ mi, gbogbo agbára òkùnkùn tí ọ̀tá lò láti di àṣeyọrí mi, Olúwa nínú oṣù yìí Olúwa fòpin sí, ẹ̀mí mímọ́ fòpin sí. Ẹja sọmọ lọ́rùn tí ìdè bá wà nínú ayé èèyàn ò lè rẹ́yìn ṣèyàn lóore, ẹja sọmọ lọ́rùn fún Olúwa agbára òkùnkùn tó bá mọ̀ mí rìnrìn àjò láti ìbẹ̀rẹ̀ ọdún dé ìparí ọdún tó kù wọnú ọdún tuntun, Olúwa o, ó yá ẹ̀yin ogun ọ̀rẹ́ máa arrest agbára náà ní orúkọ Jésù, any kind of power arrest them in the name of Jesus Christ, ó yẹ gbàdúrà pé Olúwa ó yẹ gbogbo agbára tó bá máa yàn wọnú ogun, ó lórúkọ Jésù, ó yẹ ẹ máa mú wọn dè, ẹ máa mú wọn dè, ẹ máa mú wọn dè ní orúkọ Jésù, àkókò ìtúsílẹ̀ ìdílé rẹ̀ rè, ó yá gbàdúrà, ó yá bọ́lọ́run sọ̀rọ̀ pé Olúwa gbogbo agbára tí ò fẹ́ kí n ṣàṣeyọrí nínú ọdún yìí tó tún ti di ẹrù àti bá mi wọnú ọdún tuntun, lórúkọ Jésù ẹ̀yin ogun ọ̀rẹ́ ẹ pín wa níyà. Kì í ṣe mí lóore o, ẹ tẹ̀lé mi ẹ má má padà, ẹ tẹ̀lé mi ẹ má má padà, èyí tọ́lọ́run yàn láti ṣe mí lóore. Ẹ já sọ bọ́lọ́run pé Olúwa àwọn náà ń nà mọ́ ní agents tí wọ́n ń lò, agents tó máa bá wọn mọ́nítọ̀ ìrìn àjò ayé ènìyàn, ó yẹ sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo agent òkùnkùn lórí ayé mi nílé bàbá àti ìyá mi, ẹ̀mí ń bá fi kú pín wa níyà, jẹ́ kí ilẹ̀ ó gbé wọn mì, kọ́dún yìí tó parí Olúwa jẹ́ kí ilẹ̀ ó gbé wọn mì. Ta ló fẹ́ rìnrìn àjò òkùnkùn nítorí ayé mi? Ẹ jẹ́ ká ẹ gbàdúrà yìí o, ẹnìkan ló ní àdúrà yìí. Ta ló palẹ̀ ìrìn àjò òkùnkùn mọ́ nítorí mi? Ẹ yóò pọ̀rọ̀ ẹ̀fẹ̀ ní ẹ̀ ṣòfò dànù. Kí ẹ tó di ọjọ́ ìrìn àjò náà, Olúwa ẹ̀fẹ̀ ní ẹ̀ ṣòfò dànù. Gbogbo ẹnikẹ́ni tó pinlẹ̀ ìrìn àjò òkùnkùn lórí ayé mi, lórí ayé àwọn ọmọ mi, kó tó di ọjọ́ tí ó lọ ìrìn àjò náà, Olúwa ẹ̀fẹ̀ ní ẹ̀ ṣòfò, ẹ jẹ́ kí ilẹ̀ ó gbé mi. Ẹ gbàdúrà wo àdúrà dájú ní o, ẹni tó ń tì ọ́ mọ́lẹ̀ ó dájú ní o, ẹni tó ń de ògo rẹ mọ́lẹ̀ ó dájú ní o, tí wọ́n bá wá ń fọwọ́ ra lórí ìwọ ló mọ̀. Sọ fún Ọlọ́run pé Olúwa ta ló fẹ́ rìnrìn àjò òkùnkùn nítorí ayé mi, ta ló fẹ́ rìnrìn àjò òkùnkùn nítorí ayé àwọn ọmọ mi, kó tó dọjọ́ tó fẹ́ rìnrìn àjò òkùnkùn yìí, Olúwa fẹ̀mí ẹ̀ ṣòfò lórúkọ Jésù, bó ṣe fi ẹ̀mí dò láti ṣòfò, Olúwa bẹ̀ sí fẹ̀mí ẹ̀ ṣòfò. Ta ló gbéra àti rìnrìn àjò òkùnkùn nítorí ìdílé mi, ta ló gbéra àti rìnrìn àjò òkùnkùn nítorí àwọn ọmọ mi, ta ló gbéra àti rìnrìn àjò òkùnkùn nítorí aya mi, ta ló gbéra àti rìnrìn àjò òkùnkùn nítorí ọkọ mi, ẹ̀yin ogun ọ̀run o, kó tó dọjọ́ ìrìn àjò náà ẹ fẹ̀mí ẹ̀ ṣòfò lórúkọ Jésù, ẹ jẹ́ kí ni ó gbà á lálejò,
ẹ jẹ́ kí ilẹ̀ ó gbà á lálejò, ẹ jẹ́ kí ilẹ̀ ó gbà á lálejò, ẹ jẹ́ kí ilẹ̀ ó gbà á lálejò lórúkọ Jésù Kristi. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Àwọn kan múra àti ìrìn àjò níparí ọdún yìí torí rẹ̀. Sọ fún Ọlọ́run pé Olúwa jẹ́ kí ilẹ̀ ó gbè wọ́n nílẹ̀, jẹ́ kí ilẹ̀ ó gbè wọ́n gbà wọ́n lálejò, jẹ́ kí ilẹ̀ ó gbà wọ́n lálejò. Gbogbo ẹnikẹ́ni tó rìnrìn àjò òkùnkùn nítorí ayé mi, ẹ̀yin ogun ọ̀run ò jẹ́ kí ilẹ̀ ó gbà wọ́n lálejò. Ẹ̀mí mímọ́ ò, ó yẹ darapọ̀ mọ́ yẹn jákùn yìí fún mi. Olúwa ẹ̀mí ò lè dá ogun ìjà yìí ní kẹjà. Gbogbo ẹnikẹ́ni tó ń dìde àti ìrìn àjò òkùnkùn nítorí àwọn ọmọ mi lórúkọ Jésù Kristi, ìwọ ilẹ̀ ó yá lanu kó gbé mi, ìwọ ilẹ̀ lanu kó gbé mi, ìwọ ilẹ̀ lanu kó gbé mi, ìwọ ilẹ̀ lanu kó gbé mi. Ó yẹ gbàdúrà pé Olúwa afẹ́fẹ́ ìparí ọdún, afẹ́fẹ́ tó máa ń gbáre dànù níparí ọdún, Olúwa ó yá fìdè dè wọ́n, ẹ̀mí má fìdè dè, ẹ̀mí má fìdè dè, ẹ̀mí má fìdè dè wọ́n. Ó yá bẹ̀rẹ̀ sí tú ìdílé mi sílẹ̀, 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 bẹ̀rẹ̀ sí tú ìdílé mi sílẹ̀. Ẹ jẹ́ gbàdúrà. Ó ní nǹkan méjì tó lè ṣe ju pé kó gbàdúrà lọ. Bẹ́ẹ̀ ká ní ẹlẹ́dùn òkùnkùn ó tọ̀ ọ́ jẹ pé àdúrà ṣá. Má jẹ́ wọ́n tọ̀ ọ́ jẹ, pariwo pé Olúwa gbogbo afẹ́fẹ́ tó máa ń gbáre dànù níparí ọdún, ẹ̀yin ó kú ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí fìdè dè wọ́, ẹ 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 bẹ̀rẹ̀ sí fìdè dè wọ́ ní orúkọ Jésù. Ó yẹ gbàdúrà, ẹ gbàdúrà, ó ẹ gbàdúrà pé ọ̀tá mi ò gbọ́dọ̀ sinmi. Gbogbo ẹ̀mí òkùnkùn tó ní mi lára láti wákàtí ọ̀wọ́ yìí lọ́wọ́ ò gbọ́dọ̀ sinmi. Gbogbo ìdè lára mi ó yá máa já, gbogbo ìdè lára mi máa já, gbogbo ìdè tí ọ̀tá máa fi dèèyàn wọnú ọdún tuntun, gbogbo ìdè tí ọ̀tá máa ń dèèyàn wọnú oṣù tuntun, lórúkọ Jésù ó yá ẹ̀yin ogun ọ̀run ẹ máa já dànù, 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 ẹ̀yin ogun ọ̀run ẹ máa já dànù. Ẹ já sọ fọ́lọ́run, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ló wà nú ayé yìí tó ń jẹ̀rora, tí ayé ń ni lára, ọmọkùnrin, ọmọdé, ọmọ kékeré tí kò tí ìròkó tí lè wọ 30 years tí ó sì ń fara ní ọmọkùnrin kò lè rìn, kò lè ṣe kankan, kò lè rìn, ọmọkùnrin kò lè rìn. Wọ́n sì ń fara ní ọmọ tí ìròkó tí ìpè 30 years, wọ́n sì ń fara ní, wọ́n sì ń fi sínú ìdè. Ẹ̀mí òkùnkùn sì ń jẹ níyà. Ẹ já sọ fọ́lọ́run pé Olúwa ẹ̀mí òkùnkùn ló jẹ ọmọ níyà tọmọtọmọ, ẹ̀yin ogun ọ̀run ẹ tú mi sílẹ̀ lọ́wọ́ wọn, ẹ̀yin ogun ọ̀run ẹ tú, má jẹ́ wọ́n tọ̀ ọ́ jẹ. Nígbà tá a bẹ̀rẹ̀ àdúrà pẹ̀lú ọmọkùnrin, ó ní dádì òun ti ń rìn o, òun mọ̀ ti ń fẹsẹ̀ ẹ̀hún rin, ó ló kù sí àyà òun àti ẹ̀yìn òun, ó ní í ṣe ló dàbí pé wọ́n fi ámà gbá òun ní àyà, wọ́n wá ń kàn mọ́ ẹ̀yìn òun. Ọmọdé a sì bẹ̀rẹ̀ àdúrà fúnra nígbà tó rí ìyanu ló dádì èmi náà fẹ́ máa ṣiṣẹ́ fún orí òkè, kí ló lè ṣe? Mo ní má wọ́ọ̀rì, ó ní kí wọ́n àdó òun mọ́ gúrùpù, ó ní nígbà tí ó náà wọ́n mọ̀ sàn dá mẹ́wàá. Mo ní má wọ́ọ̀rì, Ọlọ́run ló wù ọ́ sàn. Ẹ já sọ fọ́lọ́run pé Olúwa ta ló fi mí sínú ìdè tọmọtọmọ, ta ló fà àwọn ọmọ mi sínú ìdè tọmọtọmọ. Ẹ̀mí mímọ́ gbà wá. Iṣẹ́ táwọn ẹ̀mí òkùnkùn ṣe ní wákàtí ọ̀wọ̀ yìí ó ní pé kí wọ́n máa tan ọmọ Ọlọ́run jẹ, kí wọ́n máa tan ọmọ Ọlọ́run. Èyí tí iṣẹ́ tí wọ́n ń ṣe nìyí, ẹ̀tàn yìí sì rèé, wọ́n fi ń gba ìgbàgbọ́ dànù nínú ayé ọmọ Ọlọ́run ní kó ẹ má bàa lè gbàdúrà kí Sátánì ó lè máa borí. Ó ní àánú ṣe máa ń ṣe bí fún àwọn tó sọ pé I don't go to church, I pray in my house, I don't trust any prophet. Prophet wo ló ní kó trust òun? Lóòótọ́ wọ́n pọ̀, àwọn ìka pọ̀, àwọn ìka prophet, àwọn olè, àwọn alọ́nilọ́wọ́gbà pọ̀. Ẹ mọ̀ wọ́n, Ọlọ́run máa ń fàṣírí wọn hàn, ṣùgbọ́n Èṣù máa ń bò wá lójú. Àní mọ̀, àní fura sí wọn. Irú wọn yìí làwọn èèyàn máa ń fẹ́ràn jù. Ẹ máa rí wọn tí wọ́n máa pè wọ́n lọ́sàn-án lóru. Àwọn náà wà ọmọ wá sórí afẹ́fẹ́ tọ̀sán tòru tàárọ̀ tàjì, nínú mọ́tò, nínú ṣọ́ọ̀ṣì, ní pàlàpálá, nínú àpáta. Ẹ̀tàn ni gbogbo ẹ̀. Ìwọ tó jẹ́ ọmọ Ọlọ́run, ahọ́n rẹ àṣẹ ti wà lórí ẹ̀. Ahọ́n yìí ló fi gbàdúrà tó fi túra rẹ̀ sílẹ̀. Má jẹ́ kẹ́nìkan kó tọ̀ ọ́ jẹ lẹ́yìn program ẹ pè mí. Má jẹ́ wọ́n tọ̀ ọ́ jẹ, má pè wọ́n mọ́ lẹ́yìn program ẹ pè mí. Nígbà bá pè wọ́n mọ́ ní 50,000, yóò ná yín 50,000, yóò ná yín 100,000, yóò ná yín, ẹ̀yin tẹ́ wàá lóyìnbó, wọ́n ti gbá yín. Ó ní òjẹ́ kẹ́lòmí ó lè gbàdúrà mọ́. Mo ń bá ọmọbìnrin kan sọ̀rọ̀, ó kàn kọ́mẹ́ǹtì, ó láìkì fún program ni. Mo wá lọ wo orí profile ẹ̀, mo wá ní kó pè mí, ó wá pè mí, àwa jọ sọ̀rọ̀, ẹ̀rín wá ń pa mí. Ó ní wọ́n máa ń sẹ́ni program, so òun wò láti jọ yìí ni.
pé òun kì í wò ó pé òun máa ń wò pé àwọn prophet àwọn olè àwọn 419 mo ní lóòótọ́ ni ó yẹ kó o rò bẹ́ẹ̀ ṣùgbọ́n ogun báyìí ń bẹ nínú ayé rẹ̀ ó wá rẹ́rìn mo ní sórí pé mi kúkú gbàdúrà fún ẹ ó ní bẹ́ẹ̀ ni mo lógun báyìí wà nínú ayé rẹ̀ mo ní òbí bímọ ẹni tó bímọ fún yín mọ́ dá lẹ́bi mọ́ dọ́ Ọlọ́run lẹ́bi pé ẹ fẹ́ra yín mọ́ torí tó bá bímọ 5 náà yóò lé ọ dànù náà nígbẹ̀yìn wá ní ohun ìbásí òun sì máa ń wo prógámù yín o òun ti wá máa ń wo òun wá rí i pé ìyàtọ̀ òun máa ń rò pé bóyá fake profile ni ẹ wo ọ̀pọ̀lọpọ̀ tán ti fi ìyà jẹ bẹ́ẹ̀ nítorí pé kí ni wọ́n gba ìgbàgbọ́ lọ́kàn wọn ò jẹ́ wọn ó lè gbàdúrà mọ́ wọn ò jẹ́ wọn ó lè pe Ọlọ́run mọ́ inú èṣù wa ń dùn pé òun gba ọmọ Ọlọ́run òun ti ń gbà wọ́n síjọba òun àbẹ́ẹ̀rí pé ó ń gbà wọ́n síjọba ni àbẹ́ẹ̀rí lórí Facebook ni pé ẹ̀mí òkùnkùn gbà wọ́n síjọba kí obìnrin ìyàwó ilé máa wẹ̀ nínú lórí ọ́tà ní òhò kí pásọ̀ lóun wẹ̀ fún ìyàwó ilé ní orí ọ́tà ní òhò àbẹ́ẹ̀rí ni kó máa gé nǹkan irun abẹ́ obìnrin kí ẹ rí pé èṣù ń jẹ wọ́n níyà ẹ rí pé Sátánì ń jẹ wọ́n níyà inú ọ̀rọ̀ wọn ẹ mọ̀ ṣùgbọ́n Sátánì ti ra wá níyè àdá kankan mọ̀mọ́ especially ẹ má bínú ẹ̀yin tẹ́ wà Nàìjíríà àdá kankan mọ̀mọ́ níta ti gbàgbọ́ ni pé wọ́n lórúkọ wọn ti ní ṣọ́ọ̀ṣì ńlá wọ́n ti wá di wòlíì Ọlọ́run ẹ mọ̀ tara yín jẹ ẹ já gbàdúrà ìwọ tó lẹ́nu tó sì lè gbàdúrà ni o ẹ já sọ fọ́lọ́run pé Olúwa bó ṣe ní káwọ́ wá lọ́ndì 15 mo ti wà níbi Olúwa jẹ́ kí àyípadà rere dé bá ayé mi jẹ́ kí àyípadà rere dé bá ayé mi Olúwa jẹ́ kí àyípadà rere dé bá ayé àwọn ọmọ mi Olúwa lo ọjọ́ èní ọjọ́ àkànṣe àdúrà Olúwa lò fún ìdílé mi jẹ́ kí àyípadà rere dé bá ayé mi jẹ́ kí àyípadà rere dé bá ayé mi ogun wo ló ń frustrate ayé ẹ ẹ̀mí òkùnkùn wo ló ń frustrate ayé ènìyàn o ti bá wòlíì sọ o ti tó gẹ́ má bá wòlíì sọ mọ́ bá Ọlọ́run sọ bá Jésù sọ bó ṣe ń gbọ́ mi ogun wo ló ń frustrate ayé ẹ ṣé àti gbàwé ìgbélu ni Sátánì ń lò láti frustrate ayé ẹ ni ṣé àti kọ́lé ni ṣé àti lọ́kọ ni ó yá bẹ́ẹ̀ sí ọjọ́ ìní Ọlọ́run ní mo tẹ́tí sílẹ̀ mo fẹ́ gbọ́ yín ó ní mo ti ṣe tán mo tẹ́tí sílẹ̀ ó ní on the 15 Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kì í ṣe mi ó ní on the 15 of the month every 15 of the month ẹ máa wà níwájú òun títí tí ọdún yìí ó fi parí òní sì ní 15 ẹ̀ṣọ́ òru lẹ̀ ń ṣe ní Nàìjíríà ìwọ tó dóorun mọ́jú ó yá sọ fọ́lọ́run pé Olúwa ohun gbogbo tó ń frustrate ayé mi ṣé iṣẹ́ rẹ ni ṣé contract ni ṣé àti lọ́kọ ni ṣé àti bímọ ni kí ló ń frustrate ayé ẹ ó yá sọ fọ́lọ́run pé Olúwa gbogbo tó ń frustrate ayé mi ó yá ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ máa mú wọn dè ẹ máa mú wọn dè káyé mi gba ìtúsílẹ̀ ẹ̀yin ogun ọ̀run ẹ máa mú wọn dè káyé mi gba ìtúsílẹ̀ ó yẹ ẹ máa mú wọn dè káyé mi gba ìtúsílẹ̀ ẹ̀yin ogun ọ̀run ẹ máa mú wọn dè káyé mi gba ìtúsílẹ̀ ohun gbogbo tó ń frustrate ayé mi ó lórúkọ Jésù gbogbo ohun tí ò jẹ́ kí ayé mi ó tẹ̀síwájú gbogbo ohun tí ò jẹ́ kí ayé ọmọ mi ó tẹ̀síwájú ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ máa tú wa sílẹ̀ ẹ̀yin ogun ọ̀run ẹ máa tú wa sílẹ̀ ẹ̀yin ogun ọ̀run ẹ máa tú wa sílẹ̀ ó yẹ ẹja gbàdúrà yìí ẹ wò Ọlọ́run bẹ̀rẹ̀ sí tú àṣírí ogun òkùnkùn ó ní àwọn kan wà ń bí ẹ̀mí òkùnkùn máa ń bá wọn ṣe oníbàárà bó ṣe bóun náà ṣe fọ̀ fún mi pé oníbàárà ẹ̀mí òkùnkùn máa ń bá wọn ṣe oníbàárà ẹ̀mí mọ bí mo ṣe lè pe Yorùbá ẹ̀ kéèyàn máa oníbàárà kó máa fi nǹkan ṣe pàṣípààrọ̀ nǹkan fún yàn ẹ̀mí òkùnkùn máa ń ṣe dúnàádúrà yes ó máa ń ṣe dúnàádúrà pẹ̀lú wọn bí ẹ̀mí Ọlọ́run ṣe sọ fún mi ó ní ẹ̀mí òkùnkùn máa ń ṣe dúnàádúrà pẹ̀lú wọn ẹja sọ fún Olúwa pé Olúwa gbogbo ibi tí ẹ̀mí òkùnkùn ti ń ṣe dúnàádúrà lórí ògo mi ẹ̀yin ogun ọ̀run ó yẹ kọlù wọn ẹ tú ògo mi sílẹ̀ ẹ tú ayé mi sílẹ̀ gbogbo ibi tí ẹ̀mí òkùnkùn kẹ́ máa ṣe ẹ máa túbọ̀ ẹ̀yin àwọn tá a bá gbọ́ Yorùbá dúnàádúrà ó yá change of barter pé ó yá take mú ilé ìwá tó wá ń fi ẹkún rọ́pò ògo fún ọ ó yẹ ẹja sọ fọ́lọ́run pé Olúwa tó fi ìdádúró rọ́pò ìtẹ̀síwájú fún ọ ìtumọ̀ ẹnìyẹn o tó fi ìdádúró rọ́pò ìtẹ̀síwájú tó fi ẹkún rọ́pò ẹ̀rín ó yẹ ẹja sọ fọ́lọ́run pé Olúwa ẹ̀yin ogun ọ̀run ó yẹ gbè mí níjà 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 gbogbo bí ẹja gbàdúrà ẹ wo Ọlọ́run tó àṣírí òkùnkùn ni o gbogbo bí tán tí wọ́n fi boyfriend wọ́n fi rọ́pò ọkọ wá ní boyfriend lóní wọ́n jẹ́ olọ́kọ tí ó fi ọ sílé wọ́n fi boyfriend wọ́n fi rọ́pò ọkọ wọ́n ń ṣe dúnàádúrà wọ́n ń ṣe change of barter nínú ayé rẹ ó yẹ ẹja sọ fọ́lọ́run pé Olúwa Holy Ghost fire iná ọ̀run ó yá máa jó wọn iná ọ̀run ó yá máa jó wọn iná ọ̀run ó yá bẹ iná Ọlọ́run lọ́wọ́ ẹ̀ kí iná Ọlọ́run bẹ̀rẹ̀ sí jó wọn iná Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí jó wọn iná Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí jó wọn
gbogbo ibikíbi tí ẹ̀mí òkùnkùn ẹ̀wò ẹlòmíì ibi wọ́n ti fi ibi tó ti yẹ kó máa rí oore gbà ibi náà fi ṣe pàṣípààrọ̀ fún gbogbo ohun tó bá wù kó ṣe láyé ibi náà fi máa ń san fún èyí ẹ gbàdúrà pé olúwa ilé olúwa sọ̀kalẹ̀ sínú ayé mi lónìí gbogbo ogun tó ń ṣe pàṣípààrọ̀ lórí ayé ọmọ mi gbogbo ogun tó ń ṣe pàṣípààrọ̀ lórí ayé ọkọ mi ó yẹ iná ọ̀run máa jó wọn 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 ẹlòmíì àìsàn láti fi ṣe pàṣípààrọ̀ ìlera rẹ̀ wọ́n ti gba àìsàn wọ́n ti gba ìlera lọ́wọ́ ẹ̀ wọ́n wá fi àìlera rọ́pò ó yẹ ẹja sọ fọ́lọ́run pé olúwa iná ọlọ́run sọ̀kalẹ̀ ó yá máa jó wọn iná ọlọ́run 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 máa jó wọn ó yẹ sọ fún olúwa pé olúwa iná ọlọ́run bẹ̀ sí jó wọn iná ọlọ́run bẹ̀ sí jó wọn iná ọlọ́run bẹ̀ sí jó wọn gbogbo tí wọ́n fi ṣe pàṣípààrọ̀ lórí ayé mi ìwúná ọlọ́run ó yá bẹ̀ sí jó wọn iná ọlọ́run 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 bẹ̀ sí jó wọn ó yẹ ìgbàdúrà ó gbọ́dọ̀ rà ánú gbà kọ́dún yìí tó parí ṣé bẹ́ẹ̀ gbọ́ testimony láti sọ́lá ní àwọn ọmọ fẹ́ẹ́lọ́pù náà hàn mí bó sì mẹ́ni tó ọlọ́run sọ fún mi káàdì mo sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì sí wọ́n sì mo mẹ́ni tó ọlọ́run sọ ó ní wò ó mẹ́ ẹ́fílọ́pù fẹ́ fún ọ lẹ́fílọ́pù yanu bóyá sọ mo mẹ́ni tí ọlọ́run sọ ṣùgbọ́n bàtà sẹ́ẹ̀dì first message lánàá mo kàn rẹ́rìn-ín ni mo kàn rẹ́rìn-ín kódà ìjẹ́mi èmi mọ̀ pé yóò ṣẹlẹ̀ nígbà tẹ́lẹ̀ give testimony ó ní ó àní ìwọ tó o bá lè ṣe rere ẹ gbọ́ mi dáadáa ìwọ tó o bá ti fẹ́ ọmọnìkejì kó ṣe rere ìwọ náà ò lè ṣe rere láyé ìwọ tó o bá ti ń robi sí ọmọnìkejì tàbí kó o já ọmọnìkejì kulẹ̀ tàbí kó o já bọ́ níbi ìṣeré tàbí kí o rí ọmọnìkejì wà lọ́wọ́ ẹ kó o má lè ṣàánú rẹ̀ ìwọ gan ò lè ṣe rere láyé ẹnì àwọn kan wá ọmọ ó wá ní ẹja lọ sọ́dọ̀ prọfẹ̀tì ká gbàdúrà wọ́n á jókòó báyìí ibi tí mo ti ń gbàdúrà fẹ́ tó wá ọmọ lọ́lọ́run tó ń fún mi ní mẹ́sẹ̀gì nípa ẹ̀ ọlọ́run á ní kí n gbé anointing oil yìí mo ti fẹ́ lò tán mo sì ń wò pé kí n gbé wá sí nàìjíríà káwọn tájọ pàdé nàìjíríà náà ó nípìn nínú ẹ̀ ó ní iṣẹ́ tí ọlọ́run ní kí n ṣe sórí ẹ̀ mo sì rí pé kò sẹ́ni tí mo lò fún tí ò rí àánú ọlọ́run gbà ọlọ́run ní kí n mú anointing oil kí n fi pa ọwọ́ mi kí n wá ní kó tẹ ọwọ́ rẹ̀ sí mi mo wá gbàdúrà fún pé wo oṣù tó ti fẹ́ tán yìí ó rí iṣẹ́ o pé oṣù kẹsàn-án tó ti fẹ́ tán yìí ó rí iṣẹ́ ó ní on the 31st àárọ̀ òun àti àwọn òun sọ ó lóun sọ fún àwọn òun pé prophet sọ pé òun ò rí iṣẹ́ sẹ̀ pé kóṣù yìí tó tán òun ò rí iṣẹ́ on the 31st ẹ gbọ́ mi o ẹ wo ìgbàgbọ́ on the 31st nígbà tó di aago 4 kò gbọ́ pé ní gbogbo ibi tó ṣe interview sí aago 5 kò gbọ́ kọ̀ ó lọ sí ìsìn pé àní prophet sọ pé kóṣù yìí tó tán lọ́ọ̀dì 31st pé kóṣù yìí tó tán sẹ́ òun ò ríṣẹ́ ó ní sir I'm just giving this testimony ó ní aago 5:30 kọ́ náà rẹ̀ wọlé sórí fóònù òun pé àwọn ti fún ẹ níṣẹ́ o àwọn á sign contract ẹ o ó ní sir lónìí tóun pè yín ní òun first day tóun bẹ̀rẹ̀ iṣẹ́ tóun resume ní aago 5:30 ní on the 31st wọ́n sì ní òsán lọ́rùn kò títí sí wòlíì lójú rẹ̀ kò títí sí ok dúró dé ìgbà tí wòlíì ó tó dé ẹja sọ fọlọ́run pé olúwa kí ni ọ̀tá fi ń ṣe pàṣípààrọ̀ ayé mi tí ò bá mú ẹni tó wọ́ ọmọ wá kó wò pé òun ti bímọ tó bá wù wọ́n kí wọ́n bímọ bó bá wù wọ́n kí wọ́n má bímọ irú àánú tó rí gbà yìí kò lè rí gbà ó ní mo sọ pé ìwọ tó o bá fẹ́ kọ́ ọmọnìkejì ṣe rere tàbí orí ọmọnìkejì ń bẹ lọ́wọ́ rẹ ò ṣe ìwọ gan ò lè tẹ̀síwájú ẹjá sọ fọlọ́run pé olúwa gbà mí ọba ògo mo tún dé olúwa gbà mí mo tún dé jẹ́ kí iná ọlọ́run ó sọ̀kalẹ̀ sórí ogun ayé mi aṣọ ẹ̀sìn aṣọ ẹkún wo lọ̀tá gbé wọ̀ mí dípò kí n máa rẹ́rìn-ín aṣọ ẹkún náà gbé wọ̀ mí olúwa kọ́bí tó parí olúwa bá mi bọ́ aṣọ ẹkún yìí dànù kọ́dún yìí tó parí olúwa bá mi bọ́ aṣọ ẹkún yìí dànù lójú oorun mi lónìí olúwa aṣọ burúkú yìí aṣọ ẹkún yìí mo fẹ́ kó o bọ̀ dànù olúwa mo fẹ́ kó o fi náà jó ẹ̀mí mímọ́ mo fẹ́ kó o fi náà jó ayérayé mo fẹ́ kó o fi náà jó ó yẹ ẹ gbàdúrà pé olúwa láti èní on the 15 lọ mo fẹ́ kí n bẹ̀rẹ̀ sí ṣàṣeyọrí nínú ayé
mo fẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní ẹ̀rí ńlá, mo fẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní ẹ̀rí ńlá, mo fẹ́ kí n bẹ̀rẹ̀ sí rí ẹ̀rí, àwọn ẹ̀rí tí mi ò tí ì nírú ẹ̀rí látijọ́ tí mo ti dé ní ayé. Olúwa mo fẹ́ kó yanjú ọ̀rọ̀ mi, mo fẹ́ kó ẹnìkan wà lábẹ́ òun, mo fẹ́ kó gbàdúrà bí Olúwa o, mo fẹ́ kó yanjú ọ̀rọ̀ mi lónìí. Ẹ̀yin ogun ọ̀run, mo fẹ́ kó yanjú ọ̀rọ̀ mi. Ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, mo fẹ́ kó yanjú ọ̀rọ̀ mi, mo fẹ́ kó yanjú ọ̀rọ̀ mi. Ẹ gbàdúrà, ẹ já sọ fọ́lọ́run pé Olúwa mo fẹ́ kó yanjú ọ̀rọ̀ mi, ẹ̀mí mo fẹ́ kó fàánú yanjú ọ̀rọ̀ mi, tú ìdílé mi sílẹ̀ lórúkọ Jésù, níwọ̀n gbogbo ìdè. Olúwa tú ìdílé mi sílẹ̀. Àwọn kan bẹ bó ṣe ń dàgbà nínú ẹbí làwọn náà ń bọ̀ dàgbà. Àwọn kan wà bó ṣe ń dàgbà nínú ẹbí bẹ́ẹ̀ náà làwọn náà ń bọ̀ dàgbà. Àwọn ogun kan wà bó ṣe ń tẹ̀síwájú náà ń tẹ̀síwájú. Àwọn ogun kan wà nínú ẹbí rẹ tó lè sá fún. Nínú ẹbí bàbá rẹ àwọn ogun kan bẹ́ẹ̀ tó lè sá fún. Nínú ẹbí ìyá rẹ àwọn ogun kan bẹ́ẹ̀ tó lè sá fún. Níbi tó bí àwọn ọmọ yìí sí àwọn ogun kan bẹ́ẹ̀ tó lè sá fún. Ó yẹ ẹ sọ fún Ọlọ́run pé Olúwa ọba ògo mo tún dé, ẹ̀mí mọ́ mo tún dé lọ́wọ́ alágbára ìkàdílé bàbá mi tí mo ń gbógun tì mí níparí ọdún tí mo fi máa ń sun ẹkún ìparí ọdún. Abẹ́ ẹ̀gbọ́n tẹsítímọ́nì ìyá yìí nígbà náà ni wọ́n ní every December every year nǹkan burúkú yìí máa ń ṣẹlẹ̀ sáwọn. Every December tó bá ti dé tá àkókò báyìí inú àwọn máa ń bàjẹ́, nǹkan yóò sì ṣẹlẹ̀. Ọlọ́run sọ fún mi pé wò ó màmá, ẹran wo náà máa ń fún yín jẹ lójú àlá, ẹran yìí ni ẹ bá ti jẹrẹ ẹ máa burú òní ṣẹlẹ̀. Ọdún kìíní tọ́jú orí òkè àánú ìtúsílẹ̀ wọ́n ní mo di December wọ́n ń retí pé kó tún ṣẹlẹ̀, kò mọ̀ ṣẹlẹ̀. Ọdún kejì December kò mọ̀ ṣẹlẹ̀. Ẹ já sọ fọ́lọ́run pé Olúwa agbára wo ló máa ń dìde ogun tìmí lọ́dọọdún, agbára wo ló máa ń dìde ogun tìmí níparí ọdún. Olúwa ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ fàánú gbà mí lọ́wọ́ agbára yìí, ẹ fàánú gbà mí Olúwa. Àdúrà yìí máa ń tán lọ o sì tún ti ìlànà gbàdúrà. Agbára wo ló máa ń dìde ìjákulẹ̀ tìmí ní lọ́dọọdún níparí ọdún. Olúwa agbára wo ló máa ń dìde ìjákulẹ̀ tìmí. Olúwa gbogbo ìdè wọn ẹ máa já nínú ayé mi. Olúwa mi ò gbọ́dọ̀ rógun ìparí ọdún mọ́, mi ò gbọ́dọ̀ sunkún ìparí ọdún mọ́. Lórúkọ Jésù ọdún yìí tó ṣe fẹ́ parí, Olúwa mo fẹ́ nàka sóhun rere ni. Olúwa mo fẹ́ gba lẹ́tà ayọ̀ ni. Ẹ̀yin ogun ọ̀run mo fẹ́ gba lẹ́tà ayọ̀ ni. Ó yẹ bẹ̀rẹ̀ sí képe Ọlọ́run, ẹ bẹ̀rẹ̀ sí képe Ọlọ́run pé Olúwa mo fẹ́ gba lẹ́tà ayọ̀, mo fẹ́ kí ayé mi ní ìtúsílẹ̀, mo fẹ́ kí ayé mi láyọ̀ ni. Olúwa mo fẹ́ kí ayé mi ní ayọ̀ ni. Ó yẹ gbàdúrà ẹ képe Ọlọ́run, ẹ képe Ọlọ́run, ẹ képe Ọlọ́run atóbi jù pé Olúwa mo fẹ́ kí ayé mi ní ayọ̀ nínú ọdún. Olúwa mo fẹ́ kí ayé mi ní ayọ̀, mo fẹ́ kí ayé mi, mo fẹ́ kí ìdílé mi ní ayọ̀. Agbára olómọdé ń sunkún ní gbogbo ìparí ọdún. Abẹ́ẹ̀mọ̀ ni ẹlòmíì ìparí ọdún ni wọ́n fogun ẹ̀ sí, ẹlòmíì ìbẹ̀rẹ̀ ọdún náà fogun ẹ̀ sí, ẹlòmíì àgbèdè méjì ọdún náà fogun ẹ̀ sí. Ọlọ́run ni ó wá síwájú òun kó wá bò ń sọ̀rọ̀. Ìwọ náà bá Ọlọ́run sọ̀rọ̀ lánàá pé Olúwa ọba ògo mo tún dé, mo fẹ́ rí ọwọ́ agbára rẹ, mo fẹ́ rí ọwọ́ agbára rẹ. Ó yá pariwo pé Olúwa tó wá pé lóòótọ́ ló wà lórí òkè àánú ìtúsílẹ̀ tí àwọn èèyàn tó lẹ́rìí sì ń jẹ́rìí pẹ̀lú òtítọ́. Olúwa èmi náà fẹ́ kẹ́rìí mi darapọ̀ mọ́ wọn kí ọdún yìí tó parí. Mo fẹ́ kí n jẹ́rìí sí agbára Ọlọ́run. Àgàn ń bímọ, ẹni tí ò lè sọ̀rọ̀ gbọ́rọ̀, odi tí ò lè sọ̀rọ̀ sọ̀rọ̀, ẹkún gbọ́ mi ò kú mọ̀ wọ́n rí wọn sì rí mi rí. Ẹni tí ò lè rìn, ẹni tí ò lè jókòó, ẹni tó ní wà lórí àìsàn wà ó rí ìwòsàn. Ìwọ náà sọ fọ́lọ́run pé Olúwa èmi náà ti ẹ̀fẹ́ jẹ́ kí tẹsítímọ́nì mi ó dàbí arẹnjú lójú àwọn ènìyàn. Mo fẹ́ kí wọ́n rò pa mo àrẹ́ǹjì ẹ̀ ní pẹ̀lú dádì. Olúwa fún mi ní ẹ̀rí kọ́bí yìí tó parí. Sọ pé Jésù, pariwo Jésù pé Olúwa fún mi ní ẹ̀rí kọ́bí yìí tó parí. Ohun tó ti bẹ̀rẹ̀ nínú ayé mi Olúwa yanjú ẹ̀. Olúwa iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ lórí ayé mi, lórí àwọn ọmọ mi, ó yá yanjú ẹ̀. Iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ lórí ìdílé mi Olúwa yanjú ẹ̀. Ó yá ìṣẹ́jú 5 péré màá fún wa láàyè torí Ọlọ́run ní ká bọ́ sọ̀rọ̀. Máa bá Ọlọ́run sọ̀rọ̀ tó fẹ́ ní ìṣẹ́jú 5. N tó fẹ́ ni kó máa bá Ọlọ́run sọ. N tó fẹ́ kọ́bìnrin tó parí máa bá Ọlọ́run sọ. Máa bá Ọlọ́run sọ. Àwọn ọmọ ọ̀rọ̀ sì máa fàṣẹ sí bó ṣe ń sọ. Ní orúkọ Jésù Kristi máa bá Ọlọ́run sọ. On the 15 yìí ó ní ká sọ tá a fẹ́. Ó ní ká wá síwájú òun ká sọ tá a fẹ́. Ó sì ti wà ń bí. Mo sì sọ lórúkọ bàbá, mo sọ bí orúkọ ọmọ, mo sọ bí orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́, Ọlọ́run alààyè ọba tó pè mí tó rán mi níṣẹ́. Ohun gbogbo tó béèrè lórúkọ Jésù ó yá bẹ̀rẹ̀ sí rí gbà.
gbogbo tó fi ẹnu rẹ béèrè ní orúkọ bàbá bàtẹ ló yá bẹ̀ sí rí gbà ní orúkọ Jésù ọ̀run bẹ̀rẹ̀ sí gbèjì ẹjà ní orúkọ bàbá ní orúkọ ọmọ gbogbo tó béèrè ìtọ́jú tó parí ó yá gbà lẹ́tà ayọ̀ yìí ó yá gbà ìwé ìgbésù rẹ ó yá gbà títà rẹ ó yá gbà ní orúkọ Jésù ó yá bẹ̀rẹ̀ sí gbà 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 ìgbéyàwó rẹ bẹ̀rẹ̀ sí gbà ní orúkọ Jésù ó yá bẹ̀rẹ̀ sí gbà ó yá bẹ̀rẹ̀ sí gbà tẹsítímọ́nì rẹ ní orúkọ Jésù ó yá bẹ̀rẹ̀ sí gbà ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ó yá bẹ̀rẹ̀ sí gbà ní orúkọ Jésù ó yá bẹ̀rẹ̀ sí gbà ọmọ rẹ ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ bẹ̀rẹ̀ sí gbà lórúkọ Jésù bí ogun ọ̀run ṣe ń fún ẹ̀bùn ìwọ náà bẹ̀rẹ̀ sí tẹ́wọ́ gbà ó yá bẹ̀rẹ̀ sí tẹ́wọ́ gbà ó yá bẹ̀rẹ̀ sí tẹ́wọ́ gbà ó yá bẹ̀rẹ̀ sí tẹ́wọ́ gbà ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ẹni tó dìbò tẹsítímọ́nì pé òun gba kọ́ńtàkì ẹni tó dìbò tẹsítímọ́nì pé òun gba kọ́ńtàkì Ọlọ́run sọ ó tún rìpíìtì ẹ̀ pé inú oṣù tá a fẹ́ mú yìí kì í ṣoṣù yìí oṣù tó pọ̀ yìí òun fẹ́ ṣe nǹkan ìyanu fún yín mo sọ tí n bá jẹ́ wòlíì Ọlọ́run ẹ gbé ọwọ́ ọ̀tún yín pàdé ọwọ́ yìí ẹ gbé ọwọ́ ọ̀tún yín pàdé ọwọ́ yìí ẹ tó dìbò tẹsítímọ́nì pé òun gba kọ́ńtàkì Ọlọ́run òun fẹ́ ṣe nǹkan ìyanu ní oṣù tó pọ̀ kì í ṣoṣù yìí kì í ṣe Dìsẹ́mbà oṣù tó pọ̀ yìí Olúwa Ọlọ́run ayérayé ọba àwọn ọba tó pọ̀ nípa àti agbára bàbá mi Ọlọ́run mi ọba tí ń gbé èmi ni má ṣe bẹ̀rù ìwọ nìkan lóhùn n ò lẹ́lòmíràn o ìwọ ló sì pè mí ló rán mi níṣẹ́ májẹ̀mú rẹ tó bá mi dá nínú Àìsáyà 45 tó ní kí n béèrè ohun gbogbo tí mo bá fẹ́ ó fi fún mi Olúwa arúgbó ọjọ́ àgbàgbọ́ ọjọ́ Ọlọ́run ti ayọ̀ babalọ́lá Ọlọ́run ti àpọ́sùnì ayọ̀ babalọ́lá Ọlọ́run àkẹ́dẹ́lẹ́dẹ́ Ọlọ́run ọba dáre ọba tó pọ̀ nípa àti agbára Olúwa o ọba tí ń gbé èmi ni má ṣe bẹ̀rù ìwọ ni lánàá ìwọ ni lónìí mo gbé ọwọ́ ìwà báyìí o gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́ bó ṣe rán mi Olúwa mo sọ ọ̀rọ̀ àṣẹ sínú ọwọ́ yìí ohun tó fẹ́ ṣe fún ìdílé yìí nínú oṣù tó ń bọ̀ yìí lórúkọ Jésù Kristi kò gbọdọ̀ yẹ̀ mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìdíje Olódùmarè ìyanu náà gbọdọ̀ farahàn sáyé wọ́n ló rán mi níṣẹ́ oní ọ̀já irin ó ké sí méjì ó náà fi ìṣúra òkùnkùn fún mi ogun agbára tó lè ṣe ìyanu náà lórúkọ Jésù ọ̀run kó dáná sí wọn ọwọ́ tẹ ẹ̀nà síwájú yìí lórúkọ bàbá ní orúkọ ọmọ ní orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́ mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ọwọ́ náà kó yẹ gba lẹ́tà ayọ̀ ìyanu náà kó farahàn ẹ sì ní ẹ̀rí ńlá ní orúkọ Jésù ó ti rí pé àṣẹ ti gbó àṣẹ ti gbó àṣẹ ti gbó ní orúkọ Jésù Kristi olùgbàlà ẹ gbé ọwọ́ náà ní orí yín ọlọ́yàyé Ọlọ́run ìjìnlẹ̀ fẹ́ ọba àwọn ọba mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìdíje Olódùmarè mo sọ gẹ́gẹ́ bí ìwòlíì Ọlọ́run gbogbo ibikíbi tó ti pèsè pèrò lórí ìṣẹ̀dá yín ilẹ̀ kó lanu kó gbé wọn mì ìdè náà ọ̀run já dànù mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìdíje Olódùmarè gbogbo ẹni bá rofi sí yín láti wákàtí ọ̀wọ́ yín lọ agbá tó ṣiṣẹ́ lórí Gòláyátì tó fi dẹni ìwà àwátì agbá náà kó ṣiṣẹ́ nínú ayé yín lórúkọ Jésù òbí rí bẹ́ẹ̀ ẹ ó sì rí àánú gbà ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ àmín ẹ béèrè ó ẹ béèrè ó ẹ béèrè ó èmi kọ́ ni mo fẹ́ bá yín béèrè Ọlọ́run ní kí n tẹ ìfún yín láàyè kó kálukú ó béèrè Olúwa nǹkan báyìí ni mo fẹ́ Olúwa fi fún mi ẹ̀yin ohun ọ̀rọ̀ ẹ fi fún mi o ayérayé ẹ fi fún mi o béèrè nǹkan tó fẹ́ lórí ọmọ mọ̀mọ́ ní tó fẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé ọmọ rẹ béèrè 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 ẹgbẹ́ra nílẹ̀ kẹwàá sáyé mi Ọlọ́run Adétúnjí ẹgbẹ́ra nílẹ̀ kẹwàá sáyé mi lọ́tún. ẹ gbé omi yín síta.
gbé omi yín sókè. Olúwa dìde, dìde, Olúwa dìde. Jagora maka elifi ọba ńlá. Dìde lónìí sọ mí dòmìnira Olúwa. Dìde, Olúwa dìde. Dìde, Olúwa dìde. Jagora maka elifi ọba ńlá. Dìde lónìí sọ mí dòmìnira Olúwa. Ara ò gbọdọ̀ ní mímọ́ Olúwa. Àti wẹ́rẹ́wẹ́rẹ́ láti inú òkun àti wàràwàrà láti inú ọ̀sà. Ọlọ́run adé òdu. Abániṣẹ́kọ̀ rí ẹgbẹ́ mi náà jẹ̀bi rẹ̀. Láìdá sàrà àtàlẹ́ lò. Àjàgọ́rọ̀ àjàgùnmọ̀ tàbí olórúkọ ńlá. Olórúkọ ńlá ní bàbá mi. Ọlọ́run adé ọmọ Jésù bàbá mi gbà o. Ọlọ́run Jésù ọmọ ọdẹ gbẹ́njọ́. Àjàbúrò nílò àràkà ẹ̀. Ejikuli na ibà àràkà jìnnà. Àsárà àtàyè. Ọlọ́run adé gbẹ́njọ́. ẹ já bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwa ò ṣe ẹ̀mí náà ò ṣe ayérayé ò ṣe ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ ọlọ́run. omi yìí ọmọ tí ìfọwọ́ kan o ọmọ tí ìfọwọ́ kan o ó di December 15 a bá parí December 15 program òun lè máa tó lò ó ní orúkọ Jésù ẹ ó sì rí ọwọ́ ọlọ́run ní orúkọ Jésù ẹ ó rí ọwọ́ agbára ẹ̀mí mímọ́ ohun gbogbo tí ẹ béèrè lónìí lórúkọ bàbá ọmọ àti ẹ̀mọ́ ọ̀run ti fi àṣẹ sí lórúkọ Jésù omi yìí ẹ má tí ìfọwọ́ kan o ẹ má tí ìfọwọ́ kan o ẹ mọ̀ pé oṣù mẹ́ta ló kù tí ọdún yìí ó fi parí òní ni 15 àkọ́kọ́ 15 ẹ̀kejì nínú oṣù November 15 ẹ̀kẹta nínú oṣù December ògo ni fún Ọlọ́run lókè ọ̀run bí mo ṣe ń gba àdúrà sí omi yìí a ó bẹ̀rẹ̀ àwẹ̀ wa ní December 21 to January 21 December 21 to January 21 a ó wà nínú àdúrà pẹ̀lú àwẹ̀ December 21 to January 21 lórúkọ Jésù yóò dára fún wa a ó mọ gbọ́ announcement yìí kó tó di pé December 21 to January 21 la fi wà níwájú Ọlọ́run pẹ̀lú àwẹ̀ a ó mọ gbọ́ announcement kó tó di pé ó bẹ̀rẹ̀ a ó gbọ́ dáadáa yóò dára fún wa lórúkọ Jésù yóò dára fún wa o a rí àánú gbà o lórúkọ Jésù a ò ní ṣe lásán o ayọ̀ àti ìdùnnú la ó fi wọnú ọdún tuntun gbogbo tẹ́ ẹ béèrè lónìí gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ní ká wá ẹ ó rí gbà lórúkọ Jésù gbogbo àlá burúkú èyí tí ẹ̀mí òkùnkùn fẹ́ fi gba ire náà dànù ọ̀run yóò palẹ̀ wọn mọ́ lórúkọ Jésù ẹ láàlá ìṣẹ́gun ní orúkọ bàbá ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́ ẹ ó rí ọwọ́ Ọlọ́run nínú ayé yín ní orúkọ Jésù kí gbogbo wa tó sùn mo fẹ́ kí ẹ ka gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sùn báyìí àbí ẹ̀yin tẹ́ ẹ sùn ní alẹ́ lọ́dọ̀ tí yín mo fẹ́ kí ẹ ka Psalm 24 ẹ ka Psalm 24 yìí ní ẹ̀mẹ́ta kẹ́ ẹ tó sùn Psalm 24 ní ẹ̀mẹ́ta yóò dára fún yín December 21 to January 21st òun ni a wà nínú àwẹ̀ níwájú Ọlọ́run ẹ má bínú ọjọ́ ọdún ẹ jẹun yín gbẹ ẹ bá bírèkì lálẹ́ bí Ọlọ́run ṣe fẹ́ ká ṣe nìyẹn o yóò dára fún wa lórúkọ Jésù nínú àwẹ̀ yìí láti ṣe crossover sínú January December 21st to January 21st òun ni a fi wà níwájú Ọlọ́run fún àwẹ̀ a ó sì yóò dára fún wa o program wa ní ọjọ́ Monday kò yẹ o program wa ní ọjọ́ Monday lórúkọ Jésù kò yẹ o program wa ní ọjọ́ Monday kò yẹ o program wa wà ní ọjọ́ Monday gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ní aago 10 àbọ̀ alẹ́ Nigerian time yóò jẹ́ aago 8 àárọ̀ Australian time kò yẹ o bá a ṣe máa ń ṣe ní ọjọ́ Monday àti ọjọ́ Friday kò yẹ o ó tún di next month ká tó tún ṣe ìṣòro ní on the 15 yóò jẹ́ ọjọ́ Tuesday yóò jẹ́ òru àárọ̀ yóò jẹ́ àárọ̀ Tuesday yóò jẹ́ òru Tuesday ní Nàìjíríà náà yóò dára fún wa bá a ṣe ṣe lónìí náà láti ṣe ní on the 15th of November bẹ́ẹ̀ náà láti ṣe ní on the 15th of December a wá bẹ̀rẹ̀ fasting and prayer wa ní 21st to 21st of January yóò sì dára fún wa lórúkọ Jésù ẹ jọ̀ọ́ títa ríro wọ́n ní ọ̀la kọlà tó bá jiná tán yóò doge àdúrà ló ń gbà o agbára kì í gbà o kéèyàn tó lè wò sùnsùn pé can you have a space in your heart to pray for me
I can see what your God can do now. Ó lágbára o. Wọ́n jẹ́ wọ́n tàn pé àdúrà kì í gbà. Ẹ kú rí àwọn nǹkan tẹ́ ẹ̀ ń rí yìí. Ó tiẹ̀ ń yà mí lẹ́nu torí ẹni tó give testimony tí mo play yìí wọ́n ń give testimony. Ṣùgbọ́n mo sọ fún ìyàwó wọn jọ́ kan wọ́n ní ọkọ àwọn ò ní appetite àdúrà àwọn làwọn ẹ máa wò wọ́n ó yí padà tó bá yá. Àwọn wọn mọ àdúrà àgbà jù mí lọ tó bá yá. Àfi tẹ́ni tí ò bá wà lórí òkè àánú ìtúsílẹ̀ lókù. Tó o bá màdúrà àgbà tẹ́lẹ̀ tó bá wà lórí òkè àánú ìtúsílẹ̀ òun màdúrà àgbà. Tó o bá mọ̀ wàásù wà ó mọ̀ wàásù wà. Tó o bá ń wà burúkú ó yí padà. Ó yà mí lẹ́nu gbọ́n bí wọ́n ṣe send the first message. Mi ò ń gbọ́ first message wọn lára mo mọ̀ pé tí n bá ti gbọ́ first message wọn testimony ni. Ojú máa ń tì wọ́n bọ́ Ọlọ́run ti nǹkan kan ti yí padà. Bẹ́ẹ̀ ló ṣe gbọ́dọ̀ yí padà nínú ayé tiẹ̀ náà. Ìyanu rẹ ni ó máa yí nǹkan padà nínú ayé rẹ lórúkọ Jésù. Mo sì fẹ́ràn wọn. Mo yẹ máa sọ fún ẹ̀yin ìyàwó ẹ jẹ́ akíkanjú ìyàwó wọn. Ọlọ́run máa ń lo obìnrin fún ọkùnrin. Ìwà tiẹ̀ náà wá gbọ́dọ̀ dáa. Lóòótọ́ àwọn ọkùnrin ẹ má bínú a máa ń ní skánsán lórí díẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ máa yí padà náà ni bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ nínú ayé wa ìyípadà gbọ́dọ̀ máa wà. Ọlọ́run máa ń lo obìnrin fún wa. Ẹ jọ̀ọ́ ẹ mọ̀ pé tọ́lẹ̀ mi máa ń sọ wòlíì lèmi kò yé mi náà sílẹ̀ èèyàn ni mí ẹ̀jẹ̀ ló wà bí. Ẹ má jẹ́ wọ́n máa tàn yín kí wọ́n máa ṣe bí áńgẹ́lì lójú yín ìwà burúkú sì ni wọ́n ń wù nínú ilé nínú ìjọ ìwà burúkú ni wọ́n ń wù. Ọmọ wòlíì kékeré ò lè gbérí lábẹ́ wọn. Ó bẹ̀ yín àṣẹ wà lẹ́nu yín. Ẹ jẹ́ ká pàdé ní ọjọ́ Monday lórúkọ Jésù. Gbogbo ẹni tẹ́ bá mi share program yìí yóò dára fún yín lórúkọ Jésù. Ẹ bá mi tẹ ẹni tó kọ let's keep sharing present love. Ẹ jọ̀ọ́ ẹ lọ sórí ibẹ̀ mo pin ẹ̀ down. Ẹ bá mi lọ tẹ like àti love sí. Ẹni yìí ẹ máa jẹ́ káwọn èèyàn tó bá ń fẹ́ ṣiṣẹ́ fọ́lọ́run kórìí wọn máa wù. Ẹ jọ̀ọ́ mo ti sọ láìmọye ìgbà má fún mi lówó mọ́ ṣiṣẹ́ fọ́lọ́run ni kó o lè rí èrè gbà lọ́wọ́ Ọlọ́run. Ẹni yẹn jẹ́ ká èèyàn 10 péré ẹ̀yin àwa 60 ni mò ń wò tá a wà lábẹ́ yìí àwọn kan sì wà lábẹ́nú tí wọ́n ti ẹ̀ sí lórí péèjì gangan tán wà lábẹ́nú. Ẹ lọ síbẹ̀ ẹ lọ bá mi ẹ lọ appreciate ẹni yìí ní tí ó máa jẹ́ kí inú wọn dùn láti ṣiṣẹ́ fọ́lọ́run ní. Ìwọ náà tó sì ń ṣe ó rèé gbà Ọlọ́run ti fi àwọn àmì hàn láìmọye ìgbà. Ẹnìkan kọ́mẹ̀ntì lásán báyìí lọ́jọ́ náà ni Ọlọ́run ní wo kọ́mẹ̀ntì máa da aṣọ ògo bo ẹni. Mo sì sọ fún ẹni mo ní ẹni tó kọ́mẹ̀ntì tí mo kọ́mẹ̀ntì ẹ̀ wá mo ní mi ò tiẹ̀ ní sọ mi ò dẹ̀ ní láìkì kọ́mẹ̀ntì ẹ̀ ṣùgbọ́n yóò rí lójú oorun ẹ̀ wọ́n fi aṣọ náà hàn lójú oorun ẹ kú gbọ́ testimony ẹ̀. Kọ́mẹ̀ntì lásán ẹ já máa appreciate wọn ẹ jọ èèyàn 60 ló wà níbí ìdí ò jẹ́ lómi orí bùkún gbà látọjọ́ yìí ni má fún mi lówó I don't need your money mi need owó ẹ gbàdúrà kọ́lọ́run fún mi lókun àtagbára láti ṣiṣẹ́ ni àtàná mo ti wà níbi iṣẹ́ bí mo ṣe ń dé láàárọ̀ yìí ni mo bẹ̀rẹ̀ programme ní bá sì ti ju máìkì ilẹ̀ báyìí mo tún lọ ó ti tó mi má fún mi lówó ṣiṣẹ́ fọ́lọ́run ni jẹ́ káwọn kan wà nínú ìdè tó wà nínú ìdè jẹ́ kí wọ́n gba ìtúsílẹ̀ àwọn tó wá ń ṣiṣẹ́ fọ́lọ́run yìí ẹ appreciate wọn ẹ má jẹ́ kó dìgbà tí wòlíì bá ń sọ ẹ ṣé kínú wòlíì dùn kí wòlíì lè fi inú dídùn súre fún yín owó tó fún mi mo lè má fi inú dídùn súre fún owó tó fún mi inú mi lè má dùn torí o fún mi lówó because èmi náà ní Ọlọ́run ti bùkún fún mi kì í ṣègbéraga bọ̀ kó o ṣiṣẹ́ fún Ọlọ́run kó o appreciate àwọn tó ṣiṣẹ́ fún Ọlọ́run ó lè múnú mi dùn ju kó fún mi lówó lọ. Àwọn kan máa ń pariwo ẹ fún mi lówó ẹ orí òkè àkàn yóò sì ṣojú gbogbo wa àkàn orí òkè tí ó dúró tẹ́ẹ̀rí ó rí ná tẹ́ẹ̀rí gbogbo ẹ̀ báyìí pé sórí òkèrè God is here ẹ sọ lọ́jọ́ náà pé God is here ṣùgbọ́n ẹ appreciate àwọn èèyàn ẹ máa appreciate ọmọnìkejì ẹ jọ̀ọ́ ó dàbí ẹni tó ṣe lóore tí ò dúpẹ́ ni kò lè rí mi gbà Ọlọ́run lè dínà mí mọ́ ẹ jọ ẹni yìí mi rí pé kó mi rò pé ó kọ́ kó ní ìrí torí ẹ̀ mo ṣe píìnì tiẹ̀ dáhùn ẹ lọ síbẹ̀ ẹ jẹ́ kí inú ẹ dùn òun náà lọ wò ó pé nǹkan tí mo kọ èèyàn mélòó ló kó wá rí pé èèyàn 5 àbí èèyàn 10 péré ló láìkì ẹ̀ inú ẹ̀ ò ní dùn lọ́jọ́ mi láti kọ́
kò dáa. Àwọn kíì téèyàn fi ń bọ́ Ọlọ́run rìn ní àwọn kíì téèyàn fi appreciate Ọlọ́run. Yóò dára fún wa lórúkọ Jésù. Àsìkò testimony mi ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Yóò go lè jẹ́ 30 minutes ni màá fi ṣe testimony mi. Màá wá sọ àwọn bí testimony yẹn ṣe ń wá, àwọn tí mo ṣe, àwọn ìgbésẹ̀ tí mo gbé tí mo fi ń ní testimony, àwọn ìgbésẹ̀ tí àwọn èèyàn gbé tí testimony fi ń wáyé. Màá sọ gbogbo ẹ̀ fún yín. Láì jẹ́ kó o bá gbé ìgbésẹ̀ kankan, testimony ò lè wáyé. Ẹ tẹ́ gbóhùn ẹ̀ lónìí tí Ọlọ́run sọ pé òun ó fún wọn ní envelope, wọn ó gbà á ní ọ̀sẹ̀ yìí tí wọ́n sì rí gbà tí èso tí wọ́n máa ń ṣe. Tí n bá sọ ẹlòmíì ò mọ̀ wò pé bóyá èmi ò ní àwọn náà mọ̀ nígbà tó ní dáàdì àwọn fẹ́ yọ ìdá mẹ́wàá, mo ní inú ìdá mẹ́wàá tẹ́ ẹ fẹ́ fún mi yẹn ẹ yọ ìdá mẹ́wàá kẹ́ lọ fún yẹn. Wọ́n ní rárá àwọn fún yín ní gbogbo owó yìí, àwọn wàá tún yọ ìdá mẹ́wàá lápò ara àwọn. Mo ní rárá nítorí Ọlọ́run ní kẹ́ ẹ ṣe kọ́ yìí. Ẹ jẹ́ ká appreciate Ọlọ́run, ẹ jọ̀ọ́. Kákànmọ́kànmọ́ pariwo gbàdúrà lásán, ẹ jọ̀ọ́. Ẹ má fún mi tó bá jẹ́ pé bóyá owó ni ẹ má fún mi lówó mọ́, mo ò fẹ́ wó. Kì í ṣe pé mo ń dáná, kì í ṣe pé mo ní mílíọ̀nù, mi ní bílíọ̀nù, mi ní nǹkan, mi jù bí mo ṣe wà yìí lọ. Ṣùgbọ́n ṣiṣẹ́ kí àwọn kan kúrò nínú ìdè ni, káwọn kan kúrò káyé wọn nítumọ̀. Ṣáyé tèmi ò nítumọ̀ lẹ́ rí mi wò báyìí ni. Ṣé ìgbà tí mo ń gbé yàrá kan mo lè sọ pé mo fẹ́ to instrument báyìí nínú yàrá kan kẹ́ẹ̀sì mọ́ rí mi wò? Ayé wa gbọ́dọ̀ kúrò nínú ìdè kọ́ ọmọnìkejì lè mọ jàǹfààní nínú ayé wa, kán lè mọ jàǹfààní lára wa. Ṣùgbọ́n báyìí ṣiṣẹ́ fọ́lọ́run, ẹ wo gbogbo ọtọ́ Ọlọ́run wò sàn. Tó bá ti wò wọ́n sàn báyìí wọ́n sì gbé àkéte wọn, wọ́n ní a fẹ́ máa tẹ̀lé ọ lẹ́yìn. Bó ṣe wo eléyìí sàn, a fẹ́ máa tẹ̀lé ọ lẹ́yìn. Bartholomew bó ṣe ríran, ó gbé àkéte rẹ̀, ó bẹ̀rẹ̀ sí tẹ̀lé lẹ́yìn. Sákéù ó rí ìgbàlà wọnú ilé rẹ̀, ó bẹ̀rẹ̀ sí tẹ̀lé lẹ́yìn. Ìwọ náà ṣiṣẹ́ fọ́lọ́run. Yóò dára fún wa lórúkọ Jésù. A ó sì rà àánú gbà. Àwọn pásítọ̀ tó nídìí owó lọ́wọ́ yín ò ní wọn ti mọ̀ pé tí wò bá fáwọn lọ́wọ́ àwọn ò tún rí ìgbà ń bò míì. Ò bá àmọ́ ṣe rere kò kàn wọ́n. Ò bá ṣe rere oṣù kan kó ti gbowó nínú oṣù kan tó ṣe, wọn ò lè gbà padà. Bóyá wọ́n kàn gbàdúrà kan, wọ́n kàn ṣe ṣúẹ́ṣúẹ́ àjò burúkú kan fún ẹ, orí 3 million, wọ́n sì gba 1 million ní 3 million. Ò bá àmọ́ wàá rí míì mọ́ tó fi kú kò kàn wọ́n. Wọ́n ní sòótọ́ fún ẹ torí wọ́n ti gbowó tó fẹ́ gbà, wọ́n ti gba mọ́tò tó fẹ́ gbà lọ́wọ́ ẹ, wọ́n ti kọ́lé tó fẹ́ kọ́ látara ẹ. Wọ́n ní sòótọ́, òótọ́ tó gbọ́ lẹ́nu mi wọ́n ní sọ. Ní tí wòlíì ó jẹ Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe. Yóò dára fún wa lórúkọ Jésù. A ó sì ra àánú gbà. Yóò dára fún wa gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ràn tẹ́ sì ṣe, yóò dára fún yín o. Ẹ ó ra àánú gbà lórúkọ Jésù. Ọwọ́ tẹ́ fi tẹ láìkì sórí nǹkan tí ẹni yìí kọ lórúkọ bàbá ọmọ àtẹmọ́, ọwọ́ náà ẹ̀ ní fi mòṣì láyé mọ́, ẹ̀ ní fọwọ́ náà gbé òkú ọmọ sí lórúkọ Jésù, ẹ̀ ní fi ọwọ́ náà mọ̀yà lórúkọ Jésù. Ẹkún àti òṣè kò ní jẹ́ tiyín lórúkọ Jésù. Bí ẹ ṣe fi ọwọ́ tẹ̀ yín lórúkọ Jésù, ọwọ́ náà ò ní rọ. Gbogbo ogun ìdílé tó di ọwọ́ yín mọ́lẹ̀ pé ẹ ò ní fi gbé nǹkan rere ṣe, ìdè náà já lórúkọ Jésù Kristi olùgbàlà. Ọ̀run lọ àkókò yìí, ọ̀run lọ afẹ́fẹ́ yìí, ọ̀run ṣí gbogbo ìdè òkùnkùn tó di ọwọ́ yín mọ́lẹ̀, ọ̀run ṣí dànù lónìí lórúkọ Jésù. Mo ya ọwọ́ tẹ́ ẹ lò yìí, mo yà á sí mímọ́. Àtẹ̀yìn tẹ́ ẹ share program yìí o, lórúkọ Jésù mo ya ọwọ́ tẹ́ ẹ lò, mo yà á sí mímọ́. Wọ́n á pẹ́ lóòótọ́ Ọlọ́run fún mi láṣẹ pé kí n pàṣẹ kójò rọ̀, tí òjò sì rọ̀. Tọmọbìnrin yìí sì ń pariwo dáàdì ó fọ́ ni o, òjò máa rọ̀. Mo sọ lórúkọ Jésù, òjò ayọ̀, òjò ìbùkún kó bẹ̀rẹ̀ sí ń rọ̀ nínú ilé yín, nínú ìdílé yín. Òjò ayọ̀, òjò ìbùkún kó bẹ̀rẹ̀ sí ń rọ̀ ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ó ti rí bẹ́ẹ̀, àṣẹ sì ti gò. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó sọ̀kalẹ̀ kó mọ bá a gbé nísinsìnyí àti títí láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, 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 hallelujah. Ògo f'Olódùmarè. Ó dàárọ̀ o. Ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tí mi ò lè dá yín lò. Mo sọ pé mo bísí gidigidi gan, seriously. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo tún padà síbi iṣẹ́ báyìí. Mo bẹ̀ yín nítorí tọlọ́run. Ẹ̀yin tí n bá lè dá lóhùn ni mo ṣe sọ pé ẹ máa fi voice message sílẹ̀, ṣùgbọ́n ẹ má jẹ́ kó gùn. 5 minutes, 10 minutes ó ti pọ̀ jù. 2 minutes, 1 minute, it's okay. Ẹ jọ̀ọ́ ẹ kàn brief ẹ̀ pọ́npọ́npọ́n. Màá sáré gbọ́, èmi náà dẹ̀ dá padà. Tó bá jẹ́ pé ní tí màá ní kẹ́ni yẹn pè mí ni màá ní kí wọ́n pè mí. Ẹ jọ̀ọ́ mo fi Jésù Kristi bẹ̀ yín. Yóò dára fún wa lórúkọ Jésù. Ẹ ṣáà máa bá mi manage ẹ̀ títí tí Ọlọ́run ó fi sọ pé àkókò tó. Ẹ rí mo ṣe yarí fún pé n ò mọ̀ pé Ọlọ́run ò tí ì bá mi sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà mo ṣe ń yarí sìn pé I'm not a full time pastor.
mo sì ń ṣiṣẹ́ nígbà tí àkókò bá tó yóò bá mi sọ̀rọ̀ pé ó yá ọmọ ọ̀dọ̀ mi àkókò ti tó mo fẹ́ kó o fi iṣẹ́ rẹ sílẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ yìí kò tí ì bá mi sọ kankan so ẹ̀ sì já mọ́ manager I'm a full time pastor I'm not a full time pastor ẹ jọ̀ọ́ tẹ bá pè mí tí n bá gbé ẹ má jẹ́ kó bọ́ sí àpò bínú yín àjọ mọ́ yí mọ́ra wọn náà ni ṣe ti gbọ́ mo bẹ̀ yín lórúkọ Jésù yóò dára fún yín o ó dàárọ̀ o.